náà ṣe jókòó ó ṣe máa ronú pé eégún tí a sọ pé wọn rí mo fẹ́ fi fọ́nrán rẹ̀ kí n fi sórí afẹ́fẹ́. àfa àwọn tó múra kẹkẹkẹ náà padà bọ̀ lórí ìwà àfa òní humanity yẹn mọ́ tó fẹ́ sọ fún ọ tó ọmọ rẹ ju kẹkẹkẹ tó ọmọ arọmọ àwọn àlùsùn náà tó ọmọ ní ẹ kẹkẹ bí wọn bá ṣe ń kó sí wa ń gbá ìmọ̀ kó dànù fún ẹ. kí ló ka yín lára tó báyìí lórí ọ̀rọ̀ pé a lọ bá wà sí fún ní 400,000 rẹ̀ kí ni ìṣòro yín kí ló ka yín lára tó báyìí. ẹ wá ní làákàyè débi pé ẹ tiẹ̀ kì í change system yín bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ látàyè báyé náà ni the same èbú the same ọ̀nà parun náà lẹ́ ń tọ́ ẹ change kankan. àánú lọmọbìnrin yẹn rí gbà o mo fi Ọlọ́run búra àwọn èèyàn tí wọ́n jẹ́ alákatakítì káláwọn ni kìíní yẹn fọ́ọ̀lù sọ́dọ̀ wọn wọ́n pa ìwé ẹni bẹ́ẹ̀ bí ọba rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe pàdé bọ́lá ní Sókótó níjọ́sí ẹ máa dúró ariwo tí mo pa nígbà tí wọ́n pàdé bọ́lá ní ibi tẹ́ ẹ̀ràn mi lè mọ̀ dé ó yẹ kí n ti padà ẹ máa dúró nǹkan tẹ́ ẹ ṣe fún mi nítorí kálàfíà lé wa ńlẹ̀ Yorùbá ẹ máa fìtínà tẹ́ fojú ọ̀tá mi rí àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣètò kòkò larọ̀ tá le. lórí ẹni tí ọba fúnni lásán ó yẹ ká worú tí ń bẹ lọ́rùn olúwa rẹ̀ náà. torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olórí fún ọmọ kẹ́lẹ́ ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́ ń gbìjà alọ́ ń bá wọn olórí wọn ò pé nǹkan tẹ́ lè ṣe fún mi ni ẹ fà àwọn olórí lẹ ẹ jẹ́ kí n ká fèsì ayé tèmi gẹ́gẹ́ ó kún kẹfà ti bá wọn jà yẹn ẹ fi ran èmi lọ́wọ́ bí mi náà lè ràn yá mi lọ́wọ́ bí ilẹ̀ tẹ́lẹ̀ ran àwọn èèyàn mi náà ní ọwọ́ káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún mi àwọn sí mi débi oríire ni ẹ jọ̀ọ́ ẹ bẹ̀ tí mo fẹ́ bẹ̀yìn nìyẹn. wàhálà ti dé gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná ẹlẹ́yà ti jáwé ọ̀rọ̀ Wásílà ó ti fa ìjà ńlá ìjà rẹpẹtẹ ìjà tó tóbi kàkà láàrin bàbá wa tó gba gold pẹ̀lú Almudiru Ajigini kí ló fa ìjà á rí i pé àwọn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé wọ́n ń takura wọn ní lọ́tọ̀ wọ́n ń takura wọn lọ́sì ṣùgbọ́n kí ló bí jẹ́lé kalẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa wò fíìmù láti bẹ̀rẹ̀ dókòtò wípé akẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ ọ̀rọ̀ Wásílà gangan tí ẹ̀ ti pa àwọn afáàtúfẹ́ sọ di mọ̀dàlú àdára wọn kí ni a fẹ́ fi fàyọ gangan tí ẹ̀ ti pa tó fi tọ́jà àwọn tó fi wújà sílẹ̀ tí wọ́n fi ń jẹ́ wípé ọ̀rọ̀ Wásílà yìí gangan tó bá padà délé ẹjọ́ àwọn afọ́ padà fẹ́ẹ̀lì ni wọ́n bẹ̀lẹ̀ torí wípé àwọn àgbẹ̀sẹ̀ tó yẹ kí wọ́n gbé láti ìpìlẹ̀ wọn ò gbé pàápàá jùlọ àríwá gbòòtò lórí pé ẹkọjọ kójọ papọ̀ tójú kan kọjọ lọ́bẹ̀ ni ntọ́bátọ́ jẹ́ ẹkọjọ fọpọlọpọlọ gbogbo bẹ́ẹ̀ tó Wásílà gbèsè ìgbésẹ̀ tó gbé ẹ̀rí pàṣẹ wọn pa receipt pé receipt tí wọ́n láti transfer 400,000 lẹ́jẹ̀ lè bá ṣe ń gbọ́ wọn ní fake receipt ni wọ́n ní wọn ò transfer owó kankan sí àwọn oníṣẹ́ gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ sótọ́ ní àbí rọ́lẹ́pàá gbé fídíò rẹ̀ jáde ìdí ètò ìfowópamọ́ náà àfàbọ̀ jáde lẹ́nu kálọ̀ kí ní ṣẹlẹ̀ láàrin Almudiru Ajigini pẹ̀lú bàbá wa tó gbàgbó àárín wọn ti fàyà pátápátá wàhálà ti dé èsì ní kọ́mọ́ gbé àwọn lọ sí ilé ẹjọ́ èsì ní kẹ́ni kọ́mọ́sẹ̀ wọn náà méjì torí pé ẹnìkan ẹ̀yàn méjì ò lè járe ẹnìkan náà ni ó jẹ̀bi ẹ̀tẹ̀lé mi kákàlà ohun tí ṣẹlẹ̀. It's something you can handle with sense and calmness. You can calm. Kìí ṣe pé wọn náà sọ̀rọ̀ torí pé humanity máa àǹtí fi máa gbàdá òtí mi ní ìtọ́ yí bàtà ilé àkàbá sì ti kà fẹ́ ìpínlẹ̀ ìmọ̀ yìí nítorí òkú òrì tó ọba dáná kó tó gbọ́n tapẹ́ òrì náà you know you don't achieve it and that is why you are now what you are. That is result of what you have been doing for Islam in Yoruba land. You are claiming though you are hiding under humanity. Meanwhile we are telling you that humanity is an appellage of Islam. Islam comes before humanity. Islam teaches humanity. So you cannot tell us humanity is bigger than Islam because humanity is just a portion out of what Islam teaches. Torí n tó rò pọ̀ fẹ́ gbà tó fi sọ pé ẹja náà báwọn ẹlẹ́bọ̀ ṣe ilẹ̀ Yorùbá kẹ́kẹ́ ẹ̀dẹ́ gbogbo yín ẹ̀sìn olè yàwá irọ́ ni ẹ̀sìn olè yàwá níbi religious matters ẹ̀sìn olè yàwá níbi nǹkan yòókù ni mẹ́dàrú ọpọlọ rẹ̀ tó ti wá làkàyè rẹ̀ tó ti wá ọmọdé tó wá ọmọdé tó wá so kí ló fẹ́ máa fi ó lè sọ bẹ́ẹ̀ fún wa ẹ̀sìn olè yàwá ẹ̀rẹ́ ni wọ́n fẹ́sìn yàwá lẹ́yìn Yorùbá ẹ̀sìn olè yàwá lẹ́yìn Yorùbá làkúndín nìkan ẹ̀sìn tó ti yàwá nìyẹn níbi religious issues ẹ̀sìn ti yàwá kẹ́lẹ́bọ̀ máa ṣẹbọ kí mùsùlùmí máa ṣe Islam lẹ́nu but níbi ìbáṣepọ̀ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ àdúgbò ọ̀rọ̀ ẹbí àlejọṣepọ̀ but àlejọṣepọ̀ ń bí ẹ̀sìn o lè sọ pé kí n wá pẹ̀lú eléégún kí n gbé eléégún dáwọ́ eégún o lè ní kí n bó ṣàkóso ṣẹ̀gbó sọ kàn múlá kẹ́kẹ́ àfa àwọn irọ́ ni ẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò pamọ́ gbogbo nílà káyè ti rí ẹ because Islam Ọlọ́run bá ti sàmì Islam débi wípé o lè jẹ́ hypocrite kó wá mẹ́ disguise as a scholar of Islam ó máa bọ́lẹ̀ two different things ni hypocrisy and Islamic scholarship are not the same they are two different things. Ẹja náà sásẹ̀bọ̀ ẹ̀mẹ́tì wọ́n fẹ́ sí yàwá lẹ́yìn náà ẹ̀dá wọn ní ìlú ọmọ ìwọ lòdì wọn ní ìlú ọmọ torí pé eléégún ẹlẹ́bọ̀ kan ògùn òbí eléégún kan dá mú òbí ẹlẹ́bọ̀ kan dá wọ́n jáde kó ní Ajíkéré sọmọdé àti pàdé ìwọ lẹ́jọ́ pàdé sọ ìwọ náà ò jẹ́ kí àwọn àfáà ní ìlú ọmọ àwọn àfáà tó dẹ̀ ní ìlú ọmọ irú rẹ̀ náà ni. kí ló ka yín lára tó báyìí lórí ọ̀rọ̀ pé a lọ bá wà sí fún ní 400,000 rẹ̀ kí ni ìṣòro yín kí ló ka yín lára tó báyìí ẹ wá nílà kájẹ bíi pé ẹ tiẹ̀ kì í change system yín bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ látàrí báyìí náà the same èbú the same ọ̀nà parun náà lẹ́ ń tọ́ ẹ̀ change kankan àánú lọmọbìnrin yẹn rí gbà o mo fi Ọlọ́run búra àwọn èèyàn tí wọ́n jẹ́ alákatakítì káláwọn ní kí ní yẹ fọ́ọ̀lù sọ́dọ̀ wọn pa ìwé ẹni bẹ́ẹ̀ bí ọba yẹ báwọn ṣe pàdé bọ́lá ní Sókótó níjọ́sí ẹ máa dúró àwọn tí mo pa nígbà tí wọ́n pàdé bọ́lá ní ibi tẹ́ ẹ̀ràn mi lè mọ̀ ní ó yẹ kí n ti padà ẹ máa dúró nǹkan tẹ́ ṣe fún mi nítorí kálàfíà lè wà lẹ́ Yorùbá ẹ má fi tí náà tẹ́ fojú ọ̀tá mi rí àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣètò kókó larọ̀ tálẹ̀ ẹ̀ ń bá mi lẹ́ni tó tún lè ju tàtẹ̀yìnwá lọ mélòó lára gbogbo yín èmi nìkan ni mo ṣe kì í báyìí èmi nìkan ni mo ṣe yín yẹyẹ lẹ́wọ́n ti dakọ̀ akọ́tọ́ bá nu gbọ́dọ̀ kan ló pè mí láti wọ́ ìbò níjọ́ tí ọ̀rọ̀ olóòlù ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́ ló pè mí Ọlọ́run ti gbàdúrà ẹ̀yin àfáà tẹ́ kì í so ní wàhálà tẹ́ kì í dá ogun sílẹ̀ nílùú Ọlọ́run ti bá yín lé àwọn alákatakítì Ọlọ́run ti lé wọn wọlé they are looking for a means to stage a comeback ẹ má jẹ́ kán lu ọ̀rọ̀ ọmọbìnrin Wàsílà yìí láti fi comeback jà plan wọ́n rí pé ayé ti rí àwọn tán wọ́n ti kàsí àwọn ayé rí wọn pé àwọn eléyìí ò ní kankan tí wọ́n gbé dání tí wọ́n bá dà yìí lọ pẹ̀lú gbogbo tí wọ́n ti ń fàbọ̀ the same group àwọn yẹn pé àlejò wà bàdàn tá a pariwo jọ sí o àwọn náà ní ideology wọn ní lójọ tàwọn tí wọ́n kó ọmọ lógún mọ̀ṣọ́ àwọn ni ẹ dá wàhálà sílẹ̀ ní oríṣi ìlú márùn nílẹ̀ Yorùbá wọn rò pé àwọn ti jẹ lọ kọ́nà tó gbé yín dìde lẹ́yìn ẹsẹ̀ bá mi sọ̀rọ̀ yẹn ó làwọn tí wọ́n fojú ti yín kárí o tó bá jẹ́ ẹni tọ́lọ́mù túrọ̀ tì níyìn ni ó ṣe é ṣe ká má gbóhùn tán wọn torí lójoojó wọn bá mi fa bá ńlá wàhálà ìbálòpọ̀ jẹ́ tí mi ò rí wẹ̀ threatening intimidation àtọkọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ayé kódà wọ́n fẹ́ lè sọ fọ́lọ́ pé kọ́mẹ́jà mi mọ́ kí ló fà àmúrọ̀ pàkíyèsí àdúrà fọlọ́pàá ti ń di lọ́wọ́ bí ó ṣe mú kó láyé nínú máa wá tí ò bá rí bẹ́ẹ̀ ẹni ẹ bá sọ fún mi pé ẹ tètè lórí ọmọbìnrin yẹn tètè lọ bá ẹ má jẹ́ ká débẹ̀ sí yín tí ẹ bá débẹ̀ sí yín kò ní dá o
ẹ ti gbà tọ́lọ́wọ́ gbèdé èmi ní dọ́nì níjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì ni mo ti lọ Àbújá àmọ́ mo kọ sórí social media bẹ́ẹ̀ni tó bá máa dírẹ́sì ọmọbìnrin yẹn kẹjọ kan bá mi wá mo wá dé mo Àbújá dé mo lọ síbẹ̀ ẹ wo àpọ́nlé tí mo ṣe fáwọn èèyàn yìí ọmọ ilẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé sórí bẹ́ẹ̀jì ẹni yẹ̀yẹ́ tán gbọ́dọ̀ pọ́nlé ẹ wọ̀rọ̀ àpọ́nlé tí mo ṣe fún ẹ wo tán fi dá padà ìyẹn ló wà jẹ́ kẹ́dà ronú pé kí ni bẹ́ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí gangan agbanilójú òun kún sẹ́gẹ̀ kí ló ka yín lára tó bá yìí lórí ọ̀rọ̀ pé a lọ bá wà sí láti láàfin ní 400,000 rẹ̀ kí ni ìṣòro yín kí ló ka yín lára tó bá yìí ẹ wá nílà káyọ̀ débi pé ẹ ti ẹ̀ kí n change system yín bẹ́ẹ̀ sẹ́ bá bọ̀ látàrí báyìí náà dìsẹ́mù èbú dìsẹ́mù ọ̀nà parun náà lẹ́ńtọ́ ẹ̀ change kankan ló wá jẹ́ kí n mọ̀ wípé ẹni tó gbé kílẹ̀ jìká ni tí ń bẹ lẹ́yìn ọkọ̀ jù síwájú lọ ọ̀tọ̀ ní intention wọn náà fi lọ́ bọ́mọbìnrin yẹn mo fi ọlọ́búra wọ́n fẹ́ dá ibùdó ogun ẹ̀sìn sílẹ̀ ilẹ̀ Ìbàdàn ní fẹ́ fi ṣe tí ò bá ń bẹ̀ wáì tó jẹ́ pé Ìbàdàn náà ti gbàlejò nígbà tí wọ́n gbìyànjú àti lọ́ọ̀tì ṣẹ̀ríà lọ́yọ̀ wáì tó jẹ́ pé Ìbàdàn náà tó ti sẹ́rí ẹ̀ padà sí wáì tó jẹ́ pé nígbà tó fẹ́ ṣe owó jọ ìlú Ìbàdàn ni wọ́n ti gba àwọn ìlú kan tí wọ́n bí ìdípa wọn ti gbà tó jẹ́ pé àìdákẹ́ gbogbo wa lórí wọn kú bẹ̀ nínú ẹ̀dùn gbọmọṣọ wa wọ́n ti sí ṣọ́ọ̀bù sógbọmọṣọ wọ́n sí ṣọ́ọ̀bù sọ́yọ̀ wọ́n sí ṣọ́ọ̀bù sí ìlú méjì ní Ọ̀ṣun wọ́n sí ṣọ́ọ̀bù káàkiri wọn rí Oǹdó Èkìtì wọn rí bẹ̀yẹn wà ti Lagos State àmọ́ wọ́n rí Ìbàdàn bí ìlú tó chip táwọn lè ti bẹ̀dá ogun sílẹ̀ bí wọ́n bá fẹ́ jà nígbà míì tó bá rí wípé alábòsí ti wọlé tọ ọmọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìyá change system jà ẹ̀sìn kẹ́rin sí wá sí hatred sí àwọn ẹ̀sìn mi ẹ̀yin náà lẹ́dá wàhálà sílẹ̀ mọ́sọ́bí o ẹ̀yin lẹ́nu àtàkùn oníṣẹ̀ṣẹ̀ ẹ̀yin lẹ́nu àtàkùn kìrìsìtẹ́nìtì o ẹ̀yin náà lẹ́sọ̀rọ̀ ayín jọ headquarter lẹ́fẹ́ gbé kúrò ní Ọ̀ṣun lẹ́fẹ́ gbé wá Ìbàdàn nígbà fún yín bí sẹ́wulẹ̀ kó mọ́ tó alábòsí ni bàbá Olúbàdàn lẹ́bàdàn ọ̀rọ̀ ìjọwọ́ yín bàbá mi ẹ jí ẹ mọ́ sùn ẹ jí dìde lóòótọ́ ní tó ṣẹlẹ̀ láàrin Wásílà àti àwọn olóòdù agbákanjú ìlú Ìbàdàn agbákanjú gbogbo ayé ọmọbìnrin yẹn jẹ̀bi àwọn olóòdù náà jẹ̀bi tá a bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹbí tọmọbìnrin yẹn jẹ mo ti sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo tí wọ́n sọ lórí fídíò tá a lọ sí lọ́dọ̀ ìlàkíjà afẹ́sí ní part 1 and 2 mo ti sọ ẹbí tọmọbìnrin yẹn jẹ fún ẹbí àkọ́kọ́ tọmọbìnrin yẹn jẹ ni pé nígbà tí wọ́n ti ànánsì pé kẹ́nìkan kan mọ́ obìnrin ọmọ ìlú àsìkò táwa mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn yóò jà fún àìtí wa àti ìrí ìjà yẹn jà wáyé tí wọ́n fẹ́ fẹ́rẹ́ ṣe sacrifice alam ẹni tó ní kọ́ọ̀dù tí ń bẹ lẹ́yìn yẹn automatically ó yẹ ní tí ń bẹ wájú náà dáwọn ní sọ wáyé tó jẹ́ pé bàbá tẹ̀sí jìyà tó bá tẹ̀ sọ pé Islam láàrin ẹgbẹ̀rún obìnrin láàrin ọgọ́rùn ọkùnrin obìnrin kódà láàrin 40 obìnrin ènìyàn ti rún ibẹ̀ Kùránì wala tulqu bi aydikum ila tahluka do not invite destruction into yourself àánú ọmọbìnrin yẹn gbà o mo fi Ọlọ́run búra àwọn èèyàn tí wọ́n jẹ́ alákatakítì káláwọn ní kí ní yẹ fọ́ọ̀lù sọ́dọ̀ wọn wọ́n pa ìwé níbẹ̀ bí ọba yẹ báwọn yẹn ṣe pàdébúrà ní Sókótó níjọ́sí màdúrà ni mo ti mo pa nígbà tí wọ́n pàdébúrà ní àwọn lẹ́tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó hot ni mo ṣe láti fi kọ̀ndẹ́mù nípa tí wọ́n pàdébúrà wallahi káláwọn ni àwọn tí wọ́n dájọ́ ẹ̀ padà bí Ọlọ́run mọ tí ó ti ṣẹlẹ̀ ká ní àwọn ni wọ́n wà ní pòsíṣàn táwọn ènìyàn wà torí ìkà ni wọ́n ìkà burúkú wọn láàánú lójú wọn rẹ́jì láti bá tó dáa jẹ́ torí tí wọ́n jẹ́ tí wọ́n bàbá Olúbàdàn lẹ́bàdàn ẹ jí ẹ mọ́ sùn ẹ fi gbà kan sọ ọba tó lápẹ̀lẹ́ ní nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn èèyàn yìí fẹ́ sọ ìlú Ìbàdàn di ibùdó ogun ẹ̀sìn náà fẹ́ sọ́dà wọ́n fẹ́ sí ṣọ́ọ̀bù sí ìlú Ìbàdàn gbogbo ìjẹun sí ṣọ́ọ̀bù sí láti bá wọn ti ṣọ́ọ̀bù èyí dà sí rí ti àkáàsì wọn adẹ́kẹ́mọ̀ ní gbogbo ṣèlú ó ti di ìlú mẹ́rin nílẹ̀ Yorùbá tí wọ́n sí ṣọ́ọ̀bù sí tó jẹ́ pé gbogbo ẹ̀wọ̀n bá bùkún kúrò bẹ́ẹ̀ ìlú Ìbàdàn kí ni wọ́n rí lára ìlú Ìbàdàn wáyé tó jẹ́ pé ìlú Ìbàdàn ní ẹ ti gbàlejò ìlú Ìbàdàn ní ẹ ti ṣe lọ́ọ̀ṣì ìlú Ìbàdàn ní ẹ ti kóra wọn jọ wáyé tó jẹ́ pé ìlú Ìbàdàn ní ẹ plant àwọn mẹ́rin kan sí kó jẹ́ pé àwọn ni wọ́n máa jẹ́ni tí ó máa hit àti tí ó máa forward fún wọn wáyé ìlú Ìbàdàn nínú gbogbo ìlú àwọn tó jẹ́ olórí wọn síbí ìlú tí wọ́n náà bẹ̀ wọ́n tíra rẹ̀ nílùú wọn kò níyì wáyé tí wọ́n fẹ́ wá sọ̀bàdàn tààrà wa ẹbí tí ọmọbìnrin yẹn jẹ́ ni pé ó record gbogbo nǹkan kan ní contact àfitnatu náírà fọlá náà tó láyà láwọn àìkọ́dà díẹ̀ ní fìtínà sùn ẹni ọba jí wàhálà dìde lánàá tó láàlẹ́ ní láti sùn wáyé tí ọmọbìnrin yẹn kọ́lọ́ mọ́ láàánú ọmọbìnrin yẹn wáyé tí ọmọbìnrin yẹn tó lọ tó wá jù sórí afẹ́fẹ́ àwọn ọmọ yóò tí ò ní Ọlọ́run ló mọ bí wọ́n ṣe máa ń ronú ẹbí tí ọmọbìnrin yẹn jẹ́ ẹ wáyé ẹbí tí bàbá Olóòdù gbogbo sọ́nà méjì ẹbí àkọ́kọ́ ilé ètò burú gan ni wípé láti máa gbé ọ̀rọ̀ sọmọbìnrin yẹn lẹ́nu pé òun bleach nígbà tó máa yọ bleach àrò wọn balẹ̀ mọ́ nígbà tí ó sì ń kàkà tó ṣe kí ló dé tàbí máa lọ pákìlì that's point number 1 point number 2 olówó tán gbà lọ́wọ́ ẹ̀ àwọn owó kan bẹ tó jẹ́ owó òrìrà tẹ́yìn owó yìí pé kí ni a fẹ́ fi wáyé owó tí wọ́n gbà lọ́wọ́ yẹn sí point number 2 ọmọbìnrin yẹn jẹ̀bi pé wọ́n kéde orú òfin yẹn lóhun nìkan láì ní àwọn tí wọ́n jọ tí wọ́n àwọn jẹ̀bi pé wọ́n lo pákéjì mo ti sọ bí wá sí tó kọjá lọ bí ẹ bá ń sẹ̀sìn tí o bá fọ́ làjú fún un yóò máa ní pọ́blẹ́mù gbogbo ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá ẹ wá já fọ́ làjú kẹsìn àwọn tó gbẹ̀sìn ìwádà gbẹ̀sìn lọ́dọ̀ wọn fọ́ làjú kẹsìn wọn fa ibo làwọn ti gbé tiwa wá mùsùlùmí pákéjì kírísítẹ́nì ló pákéjì traditionalist ló pákéjì ara wọn mùsùlùmí làwọn kan tí wọn bí ọmọ kan Kùránì jábọ́ Kùránì tẹ̀lé wá látọ̀run ibo lọ́lọ́run ti ṣerú ẹ̀ wáyé tọ́lọ́run ṣerú ẹ̀ nígbà náà bíbẹ̀ láyé ó ṣe jẹ́ pẹ́ lọ́dọ̀ tí ń lọ mọ́tẹ̀ ní Kùránì ọ̀tẹ̀ lọ́wọ́ láti oyún pẹ̀lú ẹ̀jẹ̀ bàbá ńlá ni pákéjì àánú àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí aláwọ̀ lè jí òkú ládùúgbò òkú tí bẹ́ẹ̀ mọ́ṣúárì ládùúgbò òkú làá táwọn èèyàn wọn fẹ́ lè sọ pé gbogbo tó bá gbà wọn sí tán ẹ̀ ṣe lọ bá wọn jí àwọn kan tó ń yọ apá ọmọbìnrin kan ti ń yọ apá kiri tẹ́ ń pàwọn làwọn apá ẹ̀ wá sí ẹ̀sìn jù pákéjì ni lásìkò táwọn orílẹ̀-èdè kan bẹ̀rù technology ara rú ẹ̀ ní tàwọn traditionalist náà pákéjì kákàjọ dẹ́rù bara wa kí mùsùlùmí káwọn yẹn lè bìlí pé agbára bẹnu Islam káwọn yẹn lè bìlí pé agbára bẹnu Christianity káwọn yẹn lè bìlí pé agbára bẹnu ṣẹṣẹ káwọn wá lo pákéjì tó bá jẹ́ pé lódodo ni tọ́mọ yẹn wí tọ́mọ yẹn fi ọlọ́pàá pé ẹ̀jẹ̀ òdáde lárùn kankan dẹ̀sùn tó bá jẹ́ bẹ́ẹ̀ pákéjì nìyẹn kò bófin Ọlọ́run kò bófin ayé kan ìyẹn lẹ́bi tí wọ́n jẹ àmọ́ ewúrẹ́ ti wọlé ìyá aláwo ọ̀rọ̀ dogun pẹ̀lẹ́ báyìí bí àwọn èèyàn yìí ṣe pariwo jáde ló mú mi change mind àti lọ sí kóòtù ọjà bí àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ náà ni wọn kì í ní fínísì bí wọ́n ṣe ṣe lórí àfa tí pásítọ̀ kan lu ẹlẹ́à níṣẹ́yìn nìyẹn àwọn náà ní ti sọ́lẹ̀ tiwa táwa ò fi dá sí mọ́ wọ́n búwa àfọ́ni oyún ti sọnù ẹ sọ pé ẹni tí ṣẹlẹ̀ ṣẹ́yìn ní láì mọ̀ bá ti lọ ìyẹn ló jẹ́ káwa wíjọ́ lórí ọ̀rọ̀ ṣẹ́yìn tó ní àárọ̀ yìí kí ni wọ́n ṣe fáfá yìí ọmọ tí incident ṣẹlẹ̀ pẹ̀lú òun àtàgbàlá Gabriel kí ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ wọn yẹn ebí àwọn ọ̀nù wọn ebi ọjà àti sọ wípé ẹ̀sìn wọn ní bẹ́ẹ̀ lára tiẹ̀ gan lọ́mọ tí ń ka Kùránì lọ́mọ tí ń ka Kùránì ẹ̀ ti ju ni ẹ̀ bá wọn yẹn rìpọ́ọ̀tù gbogbo àwọn madness yìí yẹn tàwọn ni ẹ̀ kí n ti ju ni aláìsàn mi kọ̀rọ̀ jùlọ sí kọ́sẹ́ni tó píìkì nínú yìí ọ̀rọ̀ ọmọ tó wá látọ̀dọ̀ àgbàlá Gabriel ibo lẹ́bàá jálẹ̀ ni o sọmọ yẹn ti dà fáà sójú agbègbè Kùránì sórí sí ti ń ṣe wáàsí abẹ́tẹ́sọ́ di lè mọ́mú bí kan ọ̀kan tó nìyẹn tí n bá ní kí n náà kà máa kàwé dàtẹ́ tó jẹ́ pọ̀tọ̀ nìkan tẹ́ ní intention ọ̀tọ̀ nìkan tẹ́ mọ̀ gbé jáde ẹ sáwà desperate láti ní network lẹ́wọ́ àtọ́kọ̀s ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwọn èèyàn yìí kan fi àṣẹ politics wọ́n ti fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ Wàsílà yẹn wọ́n ti fẹ́ sọ the politics ẹ̀dẹ̀ má gbọ́kànlé ìjọba láti jẹ́ àti pariwo political ideology ọ̀rọ̀ wọ́n gbé gbàlejò wà bàdàn àwọn bandit wọ́n wọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé the same ideology that preach àwọn èèyàn náà preach apariwo nígbà náà lọ kọ́nà tó wá tó àṣírí wọn pé ntí wọn gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn táwọn ìwà lọ́jọ́ jáde pé ẹ̀sọ́ báyìí ẹni ẹ̀sìn yẹn ní apá ẹ̀sọ́ báyìí ẹ̀sìn yẹn ní kẹ̀kẹ́ lónìí ẹ̀sọ́ báyìí ẹ̀sìn yẹn ní kẹ̀kẹ́ lọ́wọ́ ni ẹ̀sọ́ báyìí wáyì tó jẹ́ pé n tó burú lẹ̀ ní mú jáde nínú Islam ẹ̀rẹ́ ìtọ́ dáadáa
kí ló dé tó jẹ́ pé gbogbo tí àfikẹ́ sá dá wàhálà sílẹ̀ gbogbo ìjọba dé wàhálà lè mọ dá sílẹ̀ bàbá mi Olúbàdàn lẹ́bàdàn kùnúlé àwa dìfì màbúdá mi náà ṣìkàrí wà mọ́ tọ́mú náà rí mi tẹ̀sítẹ́ sìgárì sàràrí wà mọ́ tọ́mú náà rí mi tẹ̀sítẹ́ sìgárì sàràrí kùnúlé àwa dìfì gbogbo ọ̀rọ̀ tẹ́ bá tó di nǹkan láláyé tí ń jọ̀bùlà màbúdá mi náà ṣìkàrí láti ibi kékeré ló ti bẹ̀rẹ̀ láti ibi pínpín ló ti bẹ̀rẹ̀ nítorí pé kí ni kùnúlé àwa dìfì màbúdá mi náà ṣìkàrí wà mọ́ tọ́mú náà rí tẹ́ bá rí iná tí ń jọ̀bùlà tó ti di mọ́tò ìpín gbóná ó bẹ̀rẹ̀ láti pínpín ìkẹ́kẹ́ sára wọn sára bó ṣe sára wọn yẹn ló múná kékeré bó ṣe ti ńlá mọ́ wọn lọ́wọ́ kò yẹ wọn ni àwọn ẹlẹ́yọrọ tẹ́ ń dá wàhálà lẹ̀ káàkiri ìlú mẹ́rin ń dá wàhálà lẹ̀ sí nísìn tó jẹ́ pé Ọlọ́run tó parí àwọn wàhálà yẹn àwọn wàhálà yẹn ó dákú ni kò kú ìlú mẹ́rin ni wàhálà wọn bẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn ènìyàn dá sílẹ̀ tí wọ́n bá lọ dá sílẹ̀ nílẹ̀ Ìbàdàn báwo ni ètò ìdìbò tí ń bọ̀ ṣe ní ìran fìtínà wọn lọ́wọ́ torí kò sí tó kan olóṣèlú tẹ́ ẹ bá pariwo dọ̀nà pé kíjọba bá yín dá sí kíjọba bá yín dá sí ìjọba yẹn bá dá sí o tó lóṣèlú bá yín pé nuisance value wọn ó pè àwọn láti lo nuisance value wọn olóṣèlú rẹ́dí láti gbé wọn mọ́ra tí wọ́n bá ní kí wọ́n ní nuisance value táwọn lè fi làkàrú tọ́pọ̀ àwọn olóṣèlú rẹ̀ tó jẹ́ pé nǹkan dàkàrú lẹ́fún ẹ̀rọ náà wọlé ètò òbò níbọ̀ yìí nígbà yẹn yìí fẹ́ fẹ́ lójú báwo láti pa náà bàbá Olúbàdàn lẹ́bàdàn báwo lẹ́sìn pé àwọn olóyún báwo lẹ́sìn pé ọmọ tí kan ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn ìjòyè kan ti dé kan lọ yanjú ọ̀rọ̀ yẹn ẹni tó bá yẹ kó ṣe sọ́ọ̀rì kó ṣe sọ́ọ̀rì owó tí a bá gbà lọ́wọ́ ara wọn kẹ́dà padà ẹni tó bá yẹ kó gba wọ́n ní pé láyé rẹ̀ kó gba wọ́n ní ẹni tó bá yẹ ká sọ fún pé package ayé ti lajú kọjá ilé ìtẹ̀dáwò ẹ sọ fún wọn torí tó kàmáyé tó rú dáhùn yẹ tó kàmáyé tó rú dáhùn yẹ tó rà rí yí bí bàbá ṣe yí báyé bá yí ká máa báyé yí ẹni tí ò báyé yí olúwa rẹ̀ abágbà lọ bí wọ́n ṣe kọ́ nílẹ̀ Yorùbá nìyẹn ayé yí ọ̀rọ̀ wọn tìyàn mọ́lẹ̀ generation tí wọ́n ò ní gbà o àbáwọn ọmọ tó jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá tí ọmọ báyọ̀ sọ̀rọ̀ nípa ti bẹ̀ ní space ó ní àwọn ọmọ yẹn pé ju ti àwa generation sí lọ bá Ifá kíkiri yẹn máa lọ jẹ́ pé ọṣẹ ọ̀nà àbùkù ni ó fi wá èyàn máa yí bí bàbá ṣe ń yí ni mùsùlùmí ẹ̀ múfù pẹ̀lú gbà kírísítà ẹ̀ múfù pẹ̀lú gbà traditionalist ẹ̀ múfù pẹ̀lú gbà ẹ yí bí bàbá ṣe ń yí bẹ́ẹ̀ bá yí bí bàbá ṣe ń yí ọ̀dọ̀ sẹ́mi lára ẹ lọ package gbogbo ká máa gbé ọ̀rọ̀ síyàn lẹ́nu sọ pé òun bleed kò bá ìgbà àsìkò yìí mu kò bá ìgbà mu ní tí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ lásìkò táwọn orílẹ̀-èdè kan wà lórí technology ẹ lọ wo Saudi Arabia ẹ lọ wo templan fún wọn ní home city tó wà ní Jeddah templan lọ́wọ́ the first robotic city throughout the world billions of dollars ni wọ́n ná sí èyí tó ga jù nínú tí wọ́n plan ní pé wọ́n fẹ́ gba world cup ní 2032 world cup tó fẹ́ gbà ibi tí wọ́n ti gbá final ball yẹn ní home city náà gbé sí wọ́n lọ gbé stadium yẹn wọ́n lọ gbé sí 120-story building 1,500 feet 120-story buildings Cocoa House tó wà ní Ìbàdàn ìyẹn ga jù lọ ní ìgbà mẹ́wàá tàbí bá lẹ́sẹ̀ ìgbà méje kó wá jẹ́ pé orí rẹ̀ ní stadium wà stadium tí ó gbà yan 46,000 èèyàn láti jókòó confidently tí wọ́n sì wọ bọ́ọ̀lù orí ibẹ̀ náà ní fídíò wa ẹ wọ́n ṣe kátó ẹ wo táwọn ṣe ẹ wo táwọn ṣe nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ sọ wá darúgbó ẹ lájú ni alẹ́sàmí ń kọ́ lọ́jú lọ́rọ̀ ṣe báyé bá ń bábà jẹ́ lọ báyé bá ń bábà jẹ́ bọ̀ kásáwáwù káwá náà ká máa dára báyé bá ń bábà jẹ́ lọ báyé bá ń kásáwáwù káwá náà ká máa dára ẹ dákun kí ló bí wọn nú bí pé mo lọ fíìsì tiwa sílá èmi náà dẹ̀ lu ọgbọ́n àgbà fún wọn ìgbà tí mo dán mo pọ́n wọn lé àwọn ọmọ ilẹ̀ tí wọn kì í pọ́n lé ẹni tí wọn pọ́n wọn lé ní tí wọn sọ pé àpàṣà tiwọn àsọdùn wọn nítorí pé kí nìyẹn ti bá gbogbo plan àwọn jẹ wọn fẹ́ lò láti fi stage comeback káláyọ wà padà ní wọn ní iye yan rẹ kí lọ wá rò pé èèyàn gidi ni wọn pé wọn fight fẹ́ bọ́ọ̀lù ẹ bọ́ọ̀lù la fẹ́ fight fún lóòótọ́ àtàwọn náà ìlú ni àwa náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọmọ ṣe o ẹ má jẹ́ kí amọ̀ ọba ó gbà ìkúlé wọlé bí a tó parí ìjà ẹ jẹ́ ká ronú dáadáa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ court kò sí court ó gba ìrònú sí gan àwọn náà ti pìpì àlọ́yà bẹ̀ tó bá ronú ọ̀rọ̀ yìí gba ìrònú pẹ̀lú báwọn kìíní ìṣe fún jáde they have an hidden agenda lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ Ìbàdàn wọ́n ní hidden agenda kán máa lọ da ibùdó ogun sílẹ̀ nílùú Ìbàdàn tí Ìbàdàn ní òsì ní wọ̀ ẹ jẹ́ ká tètè lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fàdíyẹ mo sọ̀rọ̀ ọmọ dáadáa níbẹ̀ ohun tí wọ́n gbé jáde ẹlẹ́ẹ̀kejì àwọn àti tí mo ṣe lógún mọ̀ṣọ́ mo fura pé wà sí ẹ̀yìn tiwọn pẹ̀lú tí mo sọ wípé àwọn analogy téèyàn fi reasoning faculty èèyàn téèyàn fi bọ́ọ̀sì brain èèyàn pé orí ẹ̀ ti kú jíjìde why to hate Christian why to hate traditionalist why to hate everybody nítorí ọ̀rẹ́sì kí ló dé tó dé pé nígbà tó bá fẹ́ gba ẹ̀jẹ̀ lọ fi tù kí ló dé tó kí n bẹ̀rẹ̀ pé sẹ́jẹ̀ Christian àrẹ́sẹ̀ traditionalist wọ́n á fún ẹlẹ́jẹ̀ òní bẹ̀rẹ̀ o mo wá padà tó wá post ẹ̀ torí mo fẹ́ wo pé sẹ́yìn kan yìí ló dùn mọ́ ni mo wá kó 18 questions mo kó jáde mo post ẹ̀ sórí Facebook láàrin 12 hours ẹ wá wo ìbú ẹ wá wo ìpè gbogbo ẹ̀yin tẹ́ bá mi dá wọn lọ́wọ́ ẹ ra wọn lọ níbo ni wọn o tó bá jẹ́ wípé tí mo gbé dání mi ò wà convince lórí ẹni ibi tẹ́ ẹ̀ràn mi lè mọ̀ tó yẹ kí n ti padà ẹ máa tún nǹkan tẹ́ ṣe fún mi nítorí kádàfíà lè wà nílẹ̀ Yorùbá kádàfíà lè wà nílẹ̀ Yorùbá ẹ máa fi tí náà tẹ́ fojú ọ̀tá mi rí àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣètò kòkó larọ tá lè ẹ̀ ń bá mi lẹ́ni tó tún lè ju àtẹ̀yìnwá lọ mélòó lára gbogbo yín èmi nìkan ni mo ṣe kì í báyìí èmi nìkan ni mo ṣe yín yẹyẹ lẹ́wọ́n ti akọ akọ́tọ́ bánu lẹ́gbẹ̀rún ọdún gbẹ̀rún sí aláìsàn ní kúrò jù lọ sí sẹ́yìn nìkan lẹ́dàá yé ṣe ni mo béèrè question 18 lórí péjì yẹn káwọn èèyàn wọn wá fún jáde wọn wá gbọ́ débi pé the same èbúté wọn bọ̀ náà wọ́n tó máa repeat the same method tí wọn lọ́kọ̀ náà ni wọ́n tó máa ẹ̀ nílà káyì wọ́n sọ fún mi pé torí tí ń lọ́dọ̀ fi dáyé mo ti sọ yẹn tó dáyé wọ́n gbà yẹn torí mùsùlùmí nìkan lọ́dọ̀ fi dáyé torí ènìyàn lọ́dọ̀ fi dáyé ẹtún tún yẹn náà gbé torí ènìyàn la fi dáyé àmọ́ adá ènìyàn torí pé lè wá sí lọ́nà wọn máa kọ́ látó lè ṣe náà wà ní ìlànà àbùdù mo kọ́ sórí kí nìyẹn mo ní humanity first àwọn kan jáde nígbà tó jẹ́ pé wọ́n lajú kún ẹ̀kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ àìmọye ènìyàn tó lọ yunifásitì ọkọ̀ jára rẹ̀ àìmọye ènìyàn tó lọ káyọ̀ tí jìjì ọkọ̀ jára rẹ̀ àìmọye ènìyàn lọ sàwùjí tí òwú ọ̀làjú sàwùjí mọ́ wá ìwà oko ìlú táwọn olùmọ̀ lòun náà gbé wálé mo sọ níbi lẹ́tọ̀ yẹn mo ní ẹ̀wọ̀ for example kí ló dé mo sọ níbi rájọ tí mo kọ́ jáde mo wá kọ́ 18 mo kọ́ jáde pé one tí ẹ̀jẹ̀ bá tán tí wọ́n bá ní kẹ́gbẹ̀dẹ̀ lọ́sítù kí ló dé tàkì bẹ́ẹ̀ pé sẹ́jẹ̀ Christian àbẹ́jẹ̀ traditionalist tẹ́ bá fẹ́ ṣe kidney transplant fẹ́ni tó bá ní kidney problem ẹ̀ ní bẹ̀rẹ̀ pé kidney tẹ́yọ̀ yìí ṣé ti church ni àbí ti Christian àbí ti ilé traditionalist ẹ̀ ní bẹ̀rẹ̀ paracetamol àtàwọn òkùn tẹ́lò ẹ̀ ní bẹ̀rẹ̀ pé ṣé kìí ṣe pé church ni lóní company ti produce ilé surgeon tó fẹ́ operate lásìkò emergency ẹ̀ ní bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀pẹ́ni tó fẹ́ operation yẹn dáadáa ẹja bẹ̀rẹ̀ mùsùlùmí yẹn àìlẹ́sìn Christianity ọ̀gbọ̀dọ̀ fọwọ́ kan tiwa ẹ̀ ní bẹ̀rẹ̀ ẹ̀ ń jẹun ìrẹsì ẹ̀wà iṣu gbogbo oúnjẹ ẹ̀ níwájú pé ta ló gbé kíní bóyá kìí ṣẹlẹ́sìn rẹ ni náírà owó tó ná dọ́là pound sterling yẹn gbogbo owó rìal tó ná ọ̀ mọ́bí tó wọ̀nyẹn ti dẹ́kọ́ tó kàn lọ́wọ́ kí ló dé tó dànù the same owó tí wọ́n fi ṣètọrẹ ní church the same owó náà wọ́n lọ fi ṣètọrẹ nílé Ifá the same owó náà wọ́n tún wọ́n mọ́sálásí kò yẹ ni kí ló dé tó jáde owó yẹn owó tásẹ́wọ́ ti gbà tó gbà tó fi tí nǹkan ọmọkùnrin ti yí nínú wọ́n gbàgbà nígbà ọ̀sàgbà látọ̀ gbà ní tọmọ ọlọ́run ìsọba ìka aláàánú lọ́lọ́run ọlọ́run ní gbogbo yẹn ni kí ló dé tẹ̀ ronú oxygen tàbí mísímù kí ló dé tọ́lọ́run sí oxygen tàwọn Christian lọ́tọ̀ tàwọn traditionalist lọ́tọ̀ tàwọn mùsùlùmí lọ́tọ̀ bí natural disaster bá dé nìkan gbogbo ẹni tí bẹ́ẹ̀ ni yẹn yóò forí kù ọjọ́ ìtì atẹ́gùn òjò ni o ọjọ́ ilẹ̀ rírì ni o atẹ́gùn yẹn ò ní wo pé ilé ìmọ̀ lélẹ́yẹ filẹ̀ ilé pásọ̀ lélẹ́yìn gbọdọ̀ débẹ̀ ilé babaláwo lélẹ́yìn náà yóò kú gbogbo àtúgbò yẹn kọ́
tó bá wá rí bẹ́ẹ̀ ọdún ọba mi kò wí fún yín ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ̀ lo íńtánẹ́ẹ̀tì papọ̀ íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ẹni tó ṣe ó ti gbà pé kò sí ti lọ́nà lẹ́ni tó ṣe íńtánẹ́ẹ̀tì tí sẹ́mi íńtánẹ́ẹ̀tì tí wọ́n lò tọ̀rọ̀ adẹ́ta gbogbo owó tọ̀ sọ̀rọ̀ tọ̀ sọ̀rọ̀ yẹn sí ọ mẹni tí ń gbowó yẹn bóyá ni tó tako ẹ̀sìn rẹ̀ ní ṣe lórí íńtánẹ́ẹ̀tì kan náà tí wọ́n ti ń sọ̀rọ̀ the same thing christian sọ̀rọ̀ bẹ́ẹ̀ the same thing traditionalist sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí the same íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀kọ́ ayé bá ń kọ́ physics chemistry history àti social gbogbo tó jẹ mọ́ art gbogbo tó jẹ mọ́ science gbogbo àwọn ẹ̀kọ́ ayé ṣé ẹlẹ́sìn kan ló kó jọ ni gbogbo wa àjọdá ọpọlọ jọ láyé fi wà interesting ló fi ṣe é dé Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run sọ pé yá ayú anas ọ̀rọ̀ humanity ni Ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ ìjẹniyàn Ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ yá ayú anas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu inna akramakum indallahi atqakum Ọlọ́run ẹgbọ́ mo pé ẹ̀yin ènìyàn humanity lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ humanity ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó wá kọ́kọ́ gbé ọ̀rọ̀ humanity síwájú bọ́ọ̀ bá mọ tí ń jẹ́niyàn ẹ̀sìn ó yẹ bọ́ọ̀ bá mọ tí ń jẹ́niyàn ìkà ló yà Ọlọ́run mo bẹ yẹn nìyàn mo dání lára ọkùnrin kan obìnrin kan wọ́n jẹ́ anákùn ṣùgbọ́n gbàgbọ́ bá ìlànà mo wá sẹ́yìn ní tribe by tribe nation by nation continent by continent ṣùgbọ́n gbàgbọ́ bá ìlànà lè tààrọ̀ just for recognition kẹ́ẹ̀dẹ̀ dára yín mọ̀ ní mo fi ní kẹ́ wà ní nation by nation ọwọ́ sẹ̀sẹ̀ gbé wá pé inna akramakum indallahi atqakum tẹ́ bá wà mọ́ra yín tán ènìyàn lẹ́bàá tí ara ènìyàn rẹ̀ ti sẹ́lọ́n ẹni tó dáa jù níwájú Ọlọ́run ẹni tó bẹ̀rù Ọlọ́run láàrin ẹ̀dá ẹgbẹ́ kí wọ́n á ní mo wí tó wá dànù tẹ̀lé ń pariwo bí jaka ẹ̀ ń pariwo bí kẹ́tẹ́kẹ́tẹ́ inna ankara la sọ́wọ́ àti làsọ́ ti rà mí o omi ò ní sẹ́mẹ́ torí àti ògbàgbọ́ wọ́n jáde lẹ́ẹ̀márùn lójúmọ́ tí wọ́n gbà sọ́mọ́ ẹ̀rọ pẹ̀lú sẹ́tọ́ni tọ́jà tó ń sẹ́ntorí bá a kásì yẹn pẹ̀lú fẹ́ dá wà lálẹ́ nígbàdàn ẹ wọ́n lọ́kàn ló pè mí lórí ọ̀rọ̀ yẹn lọ́jà kọ́ ọ̀rọ̀ yẹn wà ń tẹ́sí ìlú òyìnbó ló wà ó ní ẹ̀dí díẹ̀ tètè lọ́pàá náà ọ̀rọ̀ yẹn táwọn yẹn yìí tó sọ ti wọ́wọ́ nílẹ̀ Ìbàdàn lílọ tí mo lọ yẹn ló dùn wọn tí wọ́n rí 400,000 naira nígbà jẹ́ ọmọ àwọn oníṣẹ̀ṣẹ̀ ni ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú àtàpárọ̀ mo fi ọba tó ní mi búra kò sí bákan mi you don't have any moral right láti bí mi lóore wípé kí n máa wá sọ wípé mo ṣe kankan kí ni tèmi àti ti jẹ́ bẹ̀ẹ̀ mo fi ọba tó ní mi òun ni mo fi búra wípé níjọ́ tí mo ti ń bẹ láyé kò sí babaláwo kan tó lè sọ pé mo jókòó wájú wa wọ́n sọ pé máa jẹ kankan fún mi tàbí máa ṣe kankan fún mi oní ìsọ̀rọ̀ bíi rẹ̀ ń fa akéṣin ẹ̀sìn kẹ́kẹ́ lọ́kàn mi ò ṣe rí nínú ayé mi mi ò ní tèmi ìtẹ́ nídìí àti bẹ́ẹ̀ sọ gbogbo ẹni tí bá dáadáa parọ́ máa ń yàn ẹ̀ mọ́ tí kò rà sọ nípa mi gbogbo nǹkan yóò nítumọ̀ níjọ́ kẹ́tí bá mi lórúkọ jẹ́ mo tún kẹ́tì sí mo ń gbé bàtà lọ́lọ́ fi ayé dẹ̀rí pé mo sọ nǹkan tó mọ́ pẹ́ dá ilẹ̀ Yorùbá ẹ̀dá. kì í ṣe irú wa yìí yòókù lára àwọn àfa sọ ẹ méje kí n deviate mo kàn wá fún ẹ díẹ̀ Malam Ahmed now ọkùnrin eléégún yìí ó wá parọ́ ó ló fi tiẹ̀ ó ní àwọn ọmọ ajágbe wọn ò jẹ́ kankan àwọn ọmọ ajágbe mẹ́rin tí mo kà mẹ́ta ń bẹ l'Amẹ́ríkà ẹyọ kan bẹ ní Canada ní àwọn mẹ́rin tí mo kà now ẹja tó gbọ́ irọ́ eléégún òkúrọ̀ ẹlẹ́bù ẹja gbọ́ ìsíwájú. ọwọ́ pé bolólógún lásán lọ́dà lé ikú bá gbà wọ́n tẹ́lẹ̀ wà lórí sórí olóògùn náà sọ̀rọ̀ rẹ̀ tó bá dásìkò tá a bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tí a bá gbà tí a bá fún ní tí a bá ṣe tutù ẹ̀ lọ́wọ́ wẹ̀ dákọ̀ rẹ̀. tí a bá ṣe tutù ẹ̀ lọ́wọ́ wẹ̀ dákọ̀ rẹ̀ sẹ́sìnù tí a bá ṣe tutù ẹ̀ lọ́wọ́ wẹ̀ dákọ̀ rẹ̀ tá a bá fẹ́ kírun á dàpọ̀ Allah wà bá rí dákọ̀ rẹ̀ torí pé kì í ṣe òkùnkùn ní tàǹṣe tá a bá fẹ́ gbàwẹ̀ á dàpọ̀ Allah tá a bá fẹ́ kírun àwọn dàpọ̀ Allah tá a bá fẹ́ yọ zaka á nítorí Allah tá a bá ṣe ájì á nítorí Allah so táwọn bá ń ṣẹbọ àwọn ìdákọ̀ ẹ̀ now ibi tí mo wá fẹ́ lọ kọ́ wa lè yẹ èèyàn mo rò pé gbogbo irọ́ tó pa mọ́ bàbá jáde mákèfè rí mo ti dìbọ́ǹkì ẹ̀ ó parọ́ wípé ẹlẹ́yà tó rí ajá tó rí olóòlù ìjọ kẹsàn-án ẹlẹ́yà kú irọ́ ni ẹlẹ́yà yẹn ń bẹ láyé dìsìn ó ṣe verify ó tó ní bàbá jáde wọ́n fọ́ lójú wọn lọ lápá wọn lọ lẹ́sẹ̀ wọ́n di létí irọ́ lọ́pa mo sọ fún UCH wọ́n kú sí eléégún olóòlù òun kú ní ó kú ní 1978 wọ́n jà ní 1977 eléégún ẹ̀mí rẹ̀ gbé ó ti fara káńsá ọlọ́run ó kú ní 1978 eléégún kú dànù 1978 olóòlù ni ó kú olóòlù tó fẹ́ pa àwọn obìnrin lọ́dọ̀ bàbá jáde ní Ajẹ̀gẹ̀dẹ̀ area of Ìbàdàn ní 1977 olóòlù yẹn padà kú ní 1978 lẹ́yìn ìgbà tó gba ìdójútìbọ̀ ní kóòtù ní Àgẹ̀kù ó wá kú ní 1978 bàbá jáde wá kú ní 1999 21 years lẹ́yìn ìgbà tó olóòlù yẹn kú ni bàbá jáde kú àwọn ìyàwó bàbá jáde wá ń bẹ láyé ìdìsí mẹ́rẹ̀ẹ̀rin ó di 49 years lónìí lẹ́yìn ìgbà wọn fojú kan olóòlù now ẹ wá dé sọ achievement bàbá jáde fún yín tó ń jẹ́ pé achievement yẹn bẹ́ẹ̀ dì sí i bàbá wa jáde ní 1991 wọ́n lọ hajj wọ́n kó yẹn rẹpẹtẹ lọ sí hajj bá gbé nọ́mbà alájì jù wá jáde máa pe nọ́mbà bàbá àgbàlagbà kan sìn mo rà mọ́ pé mo fẹ́ pè àwọn máa pè wọ́n sìn tí n bá pè wọ́n wọ́n wà jẹ́rìí tí gbogbo wọn gbọ́ wọ́n ti pè wọ́n bàbá wa ajáde mọ́tẹ̀fẹ̀ yìí wọ́n lọ Mẹ́kà ní 1991 1978 làwọn àti olóòlù jà olóòlù 1977 làwọn àti olóòlù jà lágbẹ̀dẹ̀dẹ̀ olóòlù kú ní 1978 ọdún kejì tí wọ́n jà ní olóòlù kú àwọn wá lọ Mẹ́kà ní 1991 ẹ wo 78 sí 1991 bàbá jáde wá lọ Mẹ́kà wọ́n mú ẹlẹ́hàá wọn méjì wọ́n mú ọ lọ Mẹ́kà ṣé bó kù wọn eléégún ní àwọn obìnrin wọn kú ṣé àwọn obìnrin wọn kú àwọn ẹlẹ́hàá jáde méjì lájágbé kó lọ Mẹ́kà ní 1991 wọ́n ti mú àfa àwa kan táǹpẹ̀ wọ́n ní Alhaji wa Akíntayọ̀ Isaac Akíntayọ̀ wọ́n jẹ́ former coordinator nàkọ́nù lọ́wọ́ state wọ́n bẹ láyé bìsẹ̀ bàbá jáde mú wọn lọ sí hajj ní 1991 so ti bá wọn ní nọ́mbà bàbá yẹn àpè wọn 1991 tẹ́ bá tó wá wò nínú achievement bàbá wa jáde kọ́ ilé sí Adéṣọlá nìbàdàn ilé ńlá ó wà bẹ́ẹ̀ bìsẹ̀ wọn ò ta ilé ajágbe náà ni bàbá wa jágbe wọ́n nílé ní sọ́ọ̀mẹ́lì nìbàdàn nítòsí tí wọ́n bí fúláàtì rẹpẹtẹ ni wọn àtà ọ́fíà ni bàbá wa jágbe yìí wọ́n ní ilé nìlọrin ilé ńlá ni bàbá wa jágbe yìí ní àkọ́kọ́ èèyàn tó kọ́kọ́ kọ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì ilé dẹ́kẹ̀ ní ẹ̀sà odò nílùú wọn Ọ̀ṣun state ẹ̀sà odò gbogbo kírísítẹ́nì ẹ̀sà odò gbogbo ẹlẹ́dẹ̀ ẹ̀sà odò gbogbo mùsùlùmí ẹ̀sà odò ní òbòkun local government lọ́ṣun state bàbá ajágbe ní number 1 tó kọ́kọ́ kọ́ ilé dẹ́kẹ̀ ilé yẹn bẹ́ẹ̀ ti sìn ibẹ̀ ní ẹ lọ sí òkú ajágbe sí wọn àtàlẹ́ yẹn sẹ́ńtì ọ̀lẹ́yìn nu bàbá ajágbe yìí wọ́n wá kọ́ sí fúláàtì ilé fúláàtì mẹ́fà sọ́ṣogbo
fúláàtì mẹ́fà tí bàbá Ajágbé kọ́ ṣọ́ṣogbo yìí 1991 ni bàbá Ajágbé ti Mẹ́kà dé 1991 náà ni wọ́n ya Ọ̀ṣun state kúrò lára Ọ̀yọ́ state ṣàpọ̀ Ọ̀yọ́ la gbọ́n lò tẹ́lẹ̀ wọ́n wá ya Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́ ní 1991 nígbà wọn wá fi capital sí Òṣogbo wọn wá rí létí wọn lò fún government house wọn ti kọ́ government house fún Ọ̀ṣun state 6 flat bàbá Ajágbé ni bàbá Ajágbé gbélé fún Ọ̀ṣun state government láti 1991 wọ́n sì lò fún odidi ọdún kan wọ́n tó lè kọ́ state government house ilé yẹn bẹ́ẹ̀ dì sí ẹ lọ wádìí ẹ lóṣogbo 6 flat ilé Ajágbé. Kí wá ní elébù yìí kí ni tóun kí ló lè tọ́ka sí láìpẹ́ títí ń ṣe égún ẹni kọ́ jáde kọ́ wá sọ tóun lè tọ́ka sí ẹ̀ẹ́dẹ́ tí mo rí achievement bàbá Ajágbé ni mo sọ yẹn o bàbá Ajágbé wọ́n kọ́lé ní tí mo fi ń sọ̀rọ̀ wọ́n kọ́lé èyàn lè jẹ́ ní Ọlọ́run kọ́mọ̀rì lé kọ́ èyàn lè jẹ́ ní èṣù kọ́mọ̀rì lé kọ́ èyàn lè jẹ́ ní Ọlọ́run kórí lé kọ́ èyàn lè jẹ́ ní èṣù kórí lé kọ́ ṣùgbọ́n sẹ́mọ̀ pé in this context à ń sọ̀rọ̀ wípé elébù yìí sọ pé Ajágbé ẹ̀ lẹ́yìn kò látúbọ̀tán àwọn sọ pé ọ látúbọ̀tán o ní dédé ń ta lè fojú ta yẹ́wò ẹni tọ́mọ rẹ̀ mẹ́rin ń bẹ nílùú Èkó tí wọn ò sì dìpọ́tù wọn dì sí ẹni tí ẹlẹ́hà rẹ̀ mẹ́rin fojú lé olóòlù tẹ́yìn fi hàn rẹ̀ máyé tí mẹ́rin sì ń bẹ láyé after 49 years ọ látúbọ̀tán o ẹni tó wà tó lóòlù tẹ́yìn fi ń dẹ́rù ba gbogbo ayé tí ẹ jọjà tó lóòlù kú lọ́dún kejì ìjà tó ń ṣẹ̀ṣẹ̀ wá kú ní ọdún kọkànlélógún lẹ́yìn ìjà ọ látúbọ̀tán tó lóòlù lọ o tí èsì ẹgbẹ́ olóòlù pàápàá fífi ẹni tó wá jẹ́ wípé 1981 ó ṣègbéyàwó fún ọmọ rẹpẹtẹ ọmọkùnrin ọmọ obìnrin Ajágbé ṣègbéyàwó fún ọmọkùnrin ó ṣègbéyàwó fún ọmọ obìnrin lẹ́yìn ìjà wà tó lóòlù Ajágbé lọ Mẹ́kà ní 1991 ó kó ẹlẹ́yà rẹ̀ méjì lọ Mẹ́kà wọ́n tún mú àwọn èèyàn míì lọ Mẹ́kà máa pe ara àwọn tó mú lọ Mẹ́kà ní ìsìn máa pe bàbá àwọn àgbàlagbà tí wọ́n jọ lọ Mẹ́kà ní 1991 máa pè wọ́n sí Ajágbé wá nílé tó tóbi ní Adéṣọlá nìbàdàn bí Ajágbé ní ilé tó tóbi ní sọ́mẹ̀lì lọ́dọ̀ tí wọ́n ń bí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi ń sè máa mú lọ lé Ajágbé ní sọ́mẹ̀lì máa padà lọ lé Ajágbé kọ̀ọ̀kan tí wọ́n lọ ṣe interview ń bẹ̀ Ajágbé ní ilé tó tóbi ní ẹ̀sà odò ibi wọ́n ti bí Ajágbé kéré oko délé eégún olóòlù Ajágbé kéré oko délé Ajágbé lẹni tó kọ́kọ́ fi àdìlú wọn Ajágbé wá ní 6 flats ní Òṣogbo capital Ọ̀ṣun nígbà wọ́n wá yọ Ọ̀ṣun kúrò lára Ọ̀yọ́ ní 1991 ó dídí Ọ̀ṣun state government wọ́n wá ilé tí wọ́n fi ṣe government house Ajágbé ló gbé 6 flats ilẹ̀ fún odidi Ọ̀ṣun government tí wọ́n lò fún odidi ọdún kan ó tó ní ilé ìjọba Ajágbé ní acres of land the same ní ọ̀nà iwájú ọmú àpáta yẹn kí ló wá fẹ́ sọ fún wa màá wá pe àwọn èèyàn wọlé nsìn ẹni tó bá wá fẹ́ pè wọlé nsìn ẹ bá sọ nọ́mbà tí wọ́n pè ẹ bá tẹ̀sójú kìíní 08038052812 bá ń pe nọ́mbà bàbá wa jíwá dé ń pè bá ń pe nọ́mbà bàbá wa jíwá fún mi ń bọ̀ ok 080 mo fẹ́ pe nọ́mbà bàbá tí agbálagbà bàbá yo àwọn àtàjà gbẹjọ sàràfà ní 1991 77 làwọn àtọ́ ló ń gbẹjà 080 33 80 61 01 náà ẹ̀yẹ ẹ̀yẹ náà bọ́ bàbá tí mo fẹ́ pè orúkọ wọn jẹ́ Alhaji Yakubu Giwa ọmọ ìkiri ni wọ́n àgbàlagbà ni wọ́n wọ́n wá láwọn àti bàbá Ajágbé làwọn jọ sí àràfà ní 1991 mo fẹ́ pè wọ́n sórí ètò ẹ gbọ́ màá tún pẹ́ ní tájágbé rán mọ́tà ó ti ríngì o. sàlámù. Wa alaikum salam bàbá wa Giwa. yóò dàbí o. Alimudiru Ajigini ló ń sọ̀rọ̀ o. yóò dàbí. sáwọn yẹn ń gbọ́ ẹ wà lórí ètò mo pè wọlé sórí ètò ni o. ok. mo pè wọlé sórí ètò à ń ṣe program lọ ni o. ẹ dákun ọmọ bíbí ìlú wo ni yín sà. Ìkìrun ní Ọ̀ṣun state. bẹ́ẹ̀ni. sáwọn yẹn ń gbóhùn Alhaji Giwa ọmọ bíbí Ìkìrun ní Ọ̀ṣun state. bẹ́ẹ̀ sà. ẹ bá ń dáwọ́ kọ yín ní kókó sà. èmi ni Alhaji Yakubu Giwa. Alhaji Yakubu Giwa. àwọn olólù ibi tó ló ti ń jáde lórí ajé táyé kan ti ń bú wọn. mo wá lọ́pọ̀lọpọ̀ àfà èyí tí mo tẹ̀síwájú tó yà mí lẹ́nu tí wọ́n jáde tí wọ́n lọ interview ọmọ yẹn. ara wọn náà ni Sheikh Akegba Gold àgbọn interview ọmọ yẹn náà gbogbo alágbọ́. so mo rí Sheikh Akegba Gold tó wá táwọn aláwọn fẹ́ dá sí kéèsì yẹn. bọ́n ìtàn sọ lórí kéèsì yẹn ni wípé àwọn fẹ́ kó jẹ́ pé àlàáfíà làwọn mọ́ wá àlàáfíà tí gbọ́n sọ pé àwọn mú wá yẹn òun gẹ́gẹ́ fẹ́ sọ̀rọ̀ sí pé àwọn ìjọ mùsùlùmí kan ti ọkọ̀ wá wọn láwọn fẹ́ dá sí ọ̀rọ̀ yìí àlàáfíà làwọn mú wá àwọn fẹ́ kí tó lálàáfíà ní kí ó wá pìsù kó mọ̀ sí wàhálà tó ráwọn fọwọ́ àlà fọmọ yẹn gbogbo táwọn mùsùlùmí wá ṣe yìí òun gẹ́gẹ́ wá jẹ́ kí n mọ plan gbogbo mùsùlùmí ni wípé wọn ò fẹ́ kí nǹkan kan tó ń jẹ́sẹ̀ ṣe ó exist mọ́ rárá nítorí jẹ́sẹ̀ wọn ẹ̀kọ́ exist mọ́ torí ẹ̀ka bíra wa wípé kí ni ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí gangan kí ni ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ni pé olólùfẹ́ jáde bí ti máa ń jáde lọ́dọọdún àwọn mùsùlùmí ńláńlá bí àwọn Akegba Gold àwọn jókòó lé wọn láwọn ọmọ mùsùlùmí kéékèèké wọn sọ̀rọ̀ láì wọn ní kó mọ sọ fún gbogbo ayé pé olóòlù ò gbúdọ̀ jáde o olóòlù ò gbúdọ̀ jáde o tó bá jáde ẹ̀yọ́ mọ̀bìnrin mùsùlùmí ẹ jáde sólóòlù o tó bọ́ fẹ́ wọ́ọ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó lè bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá yìí náà lórí àwọn ọmọ àfáà kéékèèké jáde pé ẹ̀yin ọmọ mùsùlùmí bá jáde ẹ jáde sólóòlù tí wọ́n àwọn kan tó tún blame àwọn ṣẹ̀ṣe kínkẹ̀kìnìkan ìṣẹ̀ṣe náà kò gbá kan wọ́n gba 400,000 ọ̀rọ̀ yẹn ti pọ̀ mi jẹ́ ọmọ mi fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀
ok nígbà táwọn sọ fún àwọn tí àwọn ajáde sọ̀rọ̀ láì tán fáwọn yẹn pé kí wọ́n jáde sólólù kó jáde sólólù kó jáde sólólù kó jáde sólólù ìyẹn ló fáwọn ọmọ yẹn náà ní confidence àti mú kámẹ́rà ọmọ yẹn mú kámẹ́rà gẹ́gẹ́ bọ́mọ yẹn sọ olóòwò àná sólólù ọmọ yẹn pé mọ́tò àmọ̀tẹ́kùn lòun na kámẹ́rà sí ó ní orí mọ́tò àmọ̀tẹ́kùn òun na kámẹ́rà sí mọ́tò àmọ̀tẹ́kùn tó na kámẹ́rà sí ta ló protect tó ń dá lọ ni aláwọ̀ èyí tí àwọn tó jọ́ ìṣẹ̀lẹ̀ tó yẹ mọ́ fún mi pé justice wo ló wà fún ìtọ́ ọmọ yẹn ṣe gangan tó bá yẹ kàn dùn mí bọ̀ àwọn ìwọ̀n pé ta ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ nípìnlẹ̀ fẹ́ kó sọ olóòlù ń jáde ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ tẹ́yìn mùsùlùmí ti kó sọ láìpẹ́ olóòlù mùsùlùmí ẹ gbọ́dọ̀ wọlé ẹ̀yọ́mọ mùsùlùmí ẹ jáde sólóòlù olóòlù tó wá jáde ẹ̀yọ́mọ mùsùlùmí tó wá jáde ẹ tó wá ní kámẹ́rà bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ń gbé olóòlù náà àwọn náà ti gbọ́ òun ipa mùsùlùmí kan láwọn ó jáde ẹ wá jáde ẹ wá na kámẹ́rà nígbà tẹ wá na kámẹ́rà sólóòlù ọmọ yẹn wá post ẹ ọmọ yẹn sọ nígbà tó ọmọ yẹn post ẹ torí tọmọ yẹn ìtàwọn yẹn sọ tẹ́mọ̀ pé kí lè sọ ọmọ yẹn ṣèkòrò kọ́ lólu gẹ́gẹ́ náà tí wọ́n pa àmọ̀tẹ́kùn lórí kọ́ọ̀dù ọkọ̀ sójà ọkọ̀ àmọ̀tẹ́kùn ọkọ̀ àwọn ọlọ́pàá gbogbo pátá ló tẹ̀lé lólu ọmọ tó wá mú fóònù jáde pẹ̀lú intention kí lè mú fóònù jáde kí ló fi àdọ́kọ̀ àmọ̀tẹ́kùn àti àdúkà tí a yẹ pé bàbá yẹn wọ́n pa àdọ́ bàbá yẹn tí wọ́n yẹ pé ó rí kọ́ọ̀dù ẹni tó mọ́ gbórí tẹ̀lé lólu ìyẹn tí wọ́n tún gbé kiri wọ́n ti mọ́ gbórí gbígbẹ tẹ̀lé lólu tipẹ́tipẹ́ ní ìyàgbà ó ti ń jáde ẹni tó wá fi lè rìkọ́ọ̀dù tó gbórí gbígbẹ tẹ̀lé lólu dájúdájú olóòlù náà ló fẹ́ rìkọ́ọ̀dù sọ pé kò rìkọ́ọ̀dù lólu táwọn afáǹgbé kinu ẹ̀yin náà gbọ́dọ̀ wèrè olóòlù náà ló fẹ́ rìkọ́ọ̀dù ok nígbà tó wá rìkọ́ọ̀dù ẹ̀ tó borí gbígbẹ tó rìkọ́ọ̀dù tẹ̀lé olóòlù kí ni reason kó mọ̀ lóòlù kóbìnrin ògùdọ̀ lé àwọn nǹkan bẹ̀rù báhùn náà wọ́n ṣe sọ pé kí ni yìí òsàtà ṣe tipẹ́tipẹ́ ni obìnrin ògùdọ̀ rí obìnrin sì rí àwọn àbá àfáàyín jọ ìgbà ni àwọn náà mo mọ sọ pé obìnrin àwọn ògùdọ̀ jáde kó rí ẹ wá lẹ́wà justice for money báyìí ẹ lẹ́wà justice for money ọmọ ẹ wá gbé kámẹ́rà ó rìkọ́ọ̀dù olóòlù nígbà tó rìkọ́ọ̀dù àti ẹni tó tẹ̀lé olóòlù àti kèésì olóòlù náà rìkọ́ọ̀dù ọmọ ẹ wá post yẹ nígbà tó ọmọ ẹ wá post fídíò yẹn bọ́mọ ẹ ṣe post yẹ àwọn tí wọ́n rí náà sáré lọ pa àwọn olólùpẹ̀ ya ó mọ̀ post fídíò yẹn wọ́n dẹ̀ rí n tó post wọ́n ní tọmọ yẹn post mo mọ̀ kọ́ ẹ̀ láti ilẹ̀ ní kó lè bá yí wa wọ́n ní tọmọ yẹn post ìdí ní ìtọ́mọlẹ̀ gbọ́lọ́pàá nígbà tó lọ tẹ́ndà kílíyàn police station tí àwọn ọlọ́pàá náà rí àwọn ọlọ́pàá náà wá wọ́n wá arrest ọmọ yẹn gẹ́gẹ́ bọ́mọ yẹn náà ṣe sọ̀rọ̀ ó náà arrest òun nígbà tó arrest ọmọ yẹn tán ọlọ́pàá dìtẹ̀ ọmọ yẹn ọlọ́pàá rí pé tọmọ yẹn tó record ó bí implicate ọmọ yẹn náà lọ́wọ́lọ́wọ́ nítorí tọmọ yẹn record kò yẹ kó record ẹ̀ náà ọlọ́pàá fi dìtẹ̀ ṣùgbọ́n sẹ́ni pé àwọn mùsùlùmí ṣẹlẹ̀ sí èyí táwọn fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí wípé olóòlù gbogbo ọ̀nà tó lóòlù òfin ní jáde mọ́ láwọn ń wá ìṣẹ́ ìgbọ́n gbé kiri síbẹ̀ bí yá kó dìbí next year kíjọba sọ pé yá olóòlù o torí pé ti sèyàn kan sọmọ kan lẹ́yìn ọ̀tẹ̀ yìí kó mọ́ jáde mọ́ gbogbo tí mùsùlùmí wà nìyẹn tẹ́ bá gbàgbé ọmọ yẹn wọ́n ti ọkọ̀ interview ẹ̀ rí tó sọ wípé ọ̀jà ń dà lára òun ti gbá kan sáwò kan létà ló padà sọ wípé lùgbà táwọn afárá lọ́dọ̀ ẹ̀ sọ pé wọ́n ní kó òun sọ pé jẹ̀ ń dà lára òun ni wípé yẹn kò so ọmọ yẹn sọ nínú fídíò yẹn ẹ jẹ́ kí n sáré wò ó lára òun ò balẹ̀ ẹ tó bá ní nǹkan tí kò rí nínú ara ò ní balẹ̀ àwọn kan yẹ pé gan mi ò rò bóyá bí ògùn ni àwọn kan yẹ pé téèyàn bá rí ara yẹn lè má balẹ̀ tó tọ́ ó lára òun ò balẹ̀ which is true ṣùgbọ́n kí ló fàtà rí balẹ̀ lẹ́yìn mùsùlùmí tẹ́jọ́ jáde tẹ́ni kó lọ́mọ rìkọ́dù olóòlù fídíò gbà yẹn ni o àwọn èèyàn rẹ̀ fẹ́ fídíò yìí mọ́ ní tán sọ ni pé wọ́n ní pé níbi tọ́mọ ti sọ̀rọ̀ wípé wọ́n jẹ́ ń pa ní kó sọ̀rọ̀ ni ní tọ́mọ ẹ̀dẹ̀ sọ fún àwọn afáàlà náà gbọ́ ìmú àwọn tó jẹ́ oṣìṣẹ́ àwọn kan pè mí pé sẹ́rí àwọn olóòlù ló kó bọ́ ọmọ yẹn àwọn olóòlù kó mọ sọ tó sọ ẹ̀fọ́ àwọn gọ̀ọ́sì rẹ̀ bí látò tọ́ làwọn olóòlù sọ pé kó sọ tó sọ yìí ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ọ̀dà èmi òkú mọ̀ inú ọdún náà láti gbọ́ fídíò yìí ìlànà kó ṣe ọ̀dà dúrẹ́sì kí a gbọ́ tó sọ bẹ́ẹ̀. Tó wá ní tó sọ, ọ̀sán àti ìṣẹ́lẹ̀ lórí. Ara tó ṣe kí ní ọ̀rọ̀ àdúgbàlẹ̀ pọ̀. Ní ọ̀rọ̀ náà, sásìkò tó ṣe wà. Ìdá, ó ti dáwà. Ẹwọ́n tó kọ̀ọ̀kẹ́ ìwò láàrin yẹn, ọmọ ẹ̀sọ́ kí wọ́n jọ ń pa sọ̀rọ̀ bí ni. Kí ló sọ mẹ́yẹn? Oyin tó ṣe bí tó sọ nígbà tí tó padà sọ́wọ́n àfáà náà ní wípé òun òrólùkún rẹ́kọ̀dù. Wípé òun rẹ́kọ̀dù àwọn tó tẹ̀lé, wípé olólùkún òun rẹ́kọ̀dù. Ní tó sọ nígbà tó wà àfáà náà ni. Ó sọ wọn kọ́mọ̀ pé ara wọn balẹ̀. Ẹ wá ní píríọ̀dù wá èmi ò mọ̀ nígbà táwọn yẹ̀dí ẹ̀wò. Ṣùgbọ́n ní tó sọ láàrin ni. Ṣẹ́rí ọmọ ẹ̀pàdà àwọn afá àpàdà gbé kiri pé ọ́dá dúró ẹ̀sìn ni ẹjá kò gbọ́ ẹ̀yẹn yẹn wa wọ́n ní kíní yìí èèwọ̀ ni obìnrin ògbúdọ̀ jáde sí kíní olóògbé ti jáde tipẹ́tipẹ́ ọmọ ìwà lọ jáde sí ṣẹ́ ń gbọ́ o nígbà tó wá jáde sí ó ti bírèkì orúurú yẹn nígbà tó wá jáde sí tán kẹ wá ní pé bá ti wá ṣe gbogbo tó fẹ́ sí ọmọ padà kú o ọmọ yóò padà kú o ọmọ sì padà wà láìvo tipa ọmọ yẹn òkú lẹ́wọ́n sọ pé tó wá justice fún ẹ̀mí wà mú sáǹsì wẹ́wọ̀ ó ti ṣẹlẹ̀ dáadáa
nígbà tí Deborah nílẹ̀ Haúsá wọn ni wọ́n bú wọn mọ́ Deborah kẹsẹ̀ kó bú wọn mọ́ tí ó kẹ́wọ́ pé ó bú Muhammad wọn Islam ti bí tradition tí wọ́n bẹ̀ wọ́n sáré pa Deborah wọn lè dáná sọ gbogbo ẹ̀yin tẹ́ wá justice for ministry tẹ́ tó ẹ̀ mùsùlùmí tẹ́ ń jáde mélòó ló jáde fún justice pé Deborah yìí gbà yẹn kí ló dé ṣe gbé bú Muhammad ni but ó tako òfin tí wọ́n ní bí Haúsá bí tán wà yẹn pé kéèyàn bú Muhammad wọ́n sáré pa gẹ́gẹ́ bí eléyìí náà ṣe tako òfin tí wọ́n bàdàn náà pé kóbi ló jáde ségun ti pé egun ò pa báyìí ẹ̀ tún wá justice wọ́n ti gẹ́ta ó ṣẹ̀ṣẹ̀ gan ti pé egun ò pa ẹ̀ wá justice táà pé gbọ́n gbà tí wàá pa ń kọ́ náà gbogbo àwọn gbogbo àwọn bàbá olólùfẹ́ lẹ́mọ̀ fọlọ́pàá gbé kí lọ́ọ̀ mi o ti wípé egun ò pa ni o ti Deborah sìn ẹ̀wọ̀n fífi wá sí kú nílùú Haúsá ní Kaduna tó ti sọ̀rọ̀ àbí wọlé sọ̀rọ̀ wọn ò kì í gbà kún ó bú Muhammad bá bú Muhammad bẹ́ẹ̀ èèwọ̀ ni gẹ́gẹ́ bí olóògùn náà ti jẹ́ wọ̀ nìbàdàn kóbìnrin orí ọmọ ìwá sí èèwọ̀ wá fi èèwọ̀ ń bí kí pọ́ọ̀lá yìí wọ́n fi wọ́n bí lẹ́fún wa justice ok ẹjọ́ máa pẹ̀lẹ̀ kan ní ọjọ́ kan gbà tí mo ya fọ́tò kí lórúkọ ẹ̀ àwọn afẹ́ ṣe lọ ṣe nìkáyẹ̀ nínú mosque ibi nínú mosque kan ilẹ̀ ni wọn ò kí ń wọ bàtà wọ́bẹ̀ òdìdí káyẹ̀ nínú mosque kan ni wọ́n ti ṣe ọkùnrin àti àwọn jókòó photographer wọn wá dìlé ó pẹ́ ó sáré bọ̀ ní gidigidi tó sáré bọ̀ báyìí ó sáré wọnú mosque tó sáré lọ́sọ̀gbẹ̀ imam níbi mọ́bàdì pẹ̀lú bàtà lẹ́sẹ̀ wọ́n fẹ́ lù pa ní mọ́sálásí jọ yẹn ní photographer yẹn ó wá ń pariwo lóhùn mọ́ ó ní kó jọkùn forí jọun ẹ wo irú photographer yẹn tó sáré lù tó ní pé kí ni wọ́n ní èèwọ̀ tí wọ́n ní pé kó wọ bàtà wọn mọ́sálásí ó tó wà lọ́wọ́ sí orí mọ́gbàl níbi ẹgbẹ́ imam ọ̀rọ̀ yìí sì mú ní mọ́sálásí ẹlòkú sí justice wọlé wà fún photographer yẹn ṣe àpéyẹ òtún mọ̀ ọmọ ọ̀tọ̀ tí pé yẹn mọ̀ irú ẹni ẹ̀rọ ìkòtún mọ̀ ó lè jẹ́ Christian tẹ́bù kò tiẹ̀ bó kò sáré ó ń kanjú pé program òun ti dìlé program wọ́n sáré ya fọ́tò wọ́n sáré kó fọ́ tí mo sáré lù dáàtú wá sọ wípé ọmọ táyé pé ó mọ̀ pé mo èyí fún kámẹ́rà sọ lóòlù ó wà ní kámẹ́rà sí ẹ̀yìn wá fẹ́ dìbẹ́ jẹ ẹ wá sọ pé ọkọ̀ àmọ̀tẹ́kùn ló ní kámẹ́rà sí àwọn kan ló ní kámẹ́rà sí táyé pé lé Haúsá ni sọ lè bá ṣẹ̀ṣẹ̀ wọ́n lé Haúsá dán tí wọ́n tán bá wa Yorùbá ìtàn bá wa dẹ́wò sọ lè bá dẹ́wò sọ lè bá wọn dẹ́wò irú ẹ̀wò lé Haúsá. so ibi táwọn ìwádìí sí ni pé ok ọmọ ìwá wá ṣe kan báyìí àwọn ọlọ́pàá tó gbé àwọn náà gbé lọ ìgbà tó jọ́ kejì ọlọ́pàá filẹ̀ wọ́n rò pé kan tẹ́lẹ̀ sẹ́tù ni àwọn gẹ́lú àdó fẹ́ fáwọn àwọn tó ṣe ìtù àwọn olúwàdó pé kó lọ sí ogbó ètùtù tí ìkùsá fi ní sọmọ yìí wọ́n dẹ̀ ṣe ogbó ètùtù mẹ́ṣe wọ́n gba 400,000 wọn gbowó èmi ò ní sí lórí pé wọ́n gba 400,000 wọn gbowó ṣẹ́mọ́ gbogbo ohun táwọn èèyàn kan sọ kí orúkọ ìrún minú nínú pé gba 400,000 gbogbo èmi ò ní sùn pẹ̀lú ẹ̀ ara wọn jọlọ ara kan náà jọ ni wọ́n àwọn olólù náà tí a fẹ́ gbọ́ tọrọ àwọn tó ń jókòó ti olólù àwọn ọmọ tí wọ́n náà lọ lè kéwú ṣùgbọ́n àwọn mùsùlùmí àwa tí wọ́n bá jàtọ̀ nínú oríṣiríṣi ni àwọn tó jẹ́ àwọn aráalé lólù àwọn kan ṣẹ̀ṣẹ̀ ṣe Ìbàdàn ní pé olólù òsàlẹ̀ wa ni kò gbúdọ̀ parun làwọn yẹn fi ń ṣe àwọn aráalé lólù gan àwọn àbá tí wọ́n lè ń gbowó yẹn tí wọ́n ń bọ́ sí ìṣẹ̀lẹ̀ tó gbọ́ wá oúnjẹ wa ìdí àwọn gan ọ̀pọ̀lọpọ̀ wọn kírun ọmọ ọlọ́mọ síláṣí ṣùgbọ́n tó pé íńtánẹ́ẹ̀tì gbọ́n lórí ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe gangan lélẹ̀ táwọn ọlọ́mọ síláṣí tàkírun táà lọ sọ́ọ̀sì àwọn ìṣẹ̀ṣe gan ni àwọn adọ́fin tó bí wọ́n tẹ̀lé bá àwọn olólù àwọn mùsùlùmí làwọn jọ ń jà bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ìgbà àwọn ọmọ ọ̀kadà sanwó sí ni wọ́n ní jẹ́ wàìdí ẹ̀tẹ́ ọ̀rọ̀ owó wọ́n sọwọ́ wọ́n làwọn èèyàn gbé kiri àwọn kẹ́lẹ̀ tó lọ ń dówó padà ní táwọn èèyàn gbé kiri nìyẹn táìkẹ́ pẹ́nátì in tó ṣe ìtẹ́nì kò ṣe nìyẹn ní kó sọ 400,000 o akẹ́ pẹ́nátì ẹ̀ ní pé kí wọ́n pẹ̀ wúrẹ́ o pẹ́nátì bá wọ́n 5 million gbàgbé pẹ́nátì gbàgbé pọ̀ tán ni kí ni jọ́sí kí mo kọ́ wọ́n àwọn èèyàn pé wọ́n gba 400,000 sí ìtàwọn ọmọ ṣe ibi ìtàwọn wà sí nìyẹn aláwọ̀ ṣe ìkan tó sọpọ̀ ṣe ẹkùn àwọn 400,000 kí ló tọ́ pẹ̀lú ọgbà mùsùlùmí ẹgbẹ́ olóògbé lọ́wọ́ ara wọn but the truth is in time mùsùlùmí ìfẹ́ láti ń jọ́sí ní pé wọ́n ti àwọn ẹ̀ jáde wọ́n lọ wo lólù oyè ọmọ tó fẹ́ rìkọ́dù olólù ló wá ní mọ́tò lórí kọ́dù mọ́tò àmọ̀tẹ́kùn sí ìjáde tẹ́lẹ̀ kí ó tó rìkọ́dù mọ́tò àmọ̀tẹ́kùn nígbà tó lò tẹ́lẹ̀ nígbà tó lò tẹ́lẹ̀ mọ́tò àmọ̀tẹ́kùn lọ́wọ́ ní kọ́dù mọ́tò àmọ̀tẹ́kùn sọ́rọ̀ yẹ mọ́kọlọmú ìtọ́lá ṣe ni wọ́n fẹ́ kó yẹ pé ìṣẹ̀ṣe yẹ kó parẹ́ ókè sí mọ́ ìṣẹ́ lọ́dún yìí tẹnu tukun lólù tẹ́lẹ̀ dínẹ́síà mú tàwọn mùsùlùmí jáde ẹnu tukun lólù tẹ́lẹ̀ máa ti kun lólù tẹ́lẹ̀ máa ti kun lólù tẹ́lẹ̀ tukun lólù ọkọ̀ ìpín olólù yẹn gan jáde sí wọ́n ti àṣẹ pé orí gbẹ ní gbé dání ẹjẹ́ akáńsù ẹ̀ ibi tí mùsùlùmí lọ nìyẹn ẹjẹ́ akáńsù ẹ̀ ní tẹ́lẹ̀ àfihàn pọ̀ wọ́n ti kọwọ́ àtàwọn olólù àtàwọn ọmọ yẹn nǹkan kan náà gbogbo àtàwọn ọmọ tó wo olólù àwọn tó jọ ń jà àwọn tí wọ́n jí mùsùlùmí ṣe tí wọ́n ń ṣe gbogbo ẹ̀mọ́ra wọn ni àwọn tí tọ́nù pé àwọn táwọn akẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ bá já ìjẹun èso ìṣẹ̀ṣẹ̀ ilé tí wọ́n ní wọ́n fẹ́ kó parun àtàwọn olólù ìṣẹ̀ṣẹ̀ olólù yẹn náà bàbá wọn fi lé wọn lọ́wọ́ làwọn fẹ́ kó parun kẹ́kẹ́ bóyá oníṣẹ̀ṣẹ̀ pé wọ́n lọ lé ìjùbà àbọ̀ níbi kan tán ti ń pàdé àti oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn akẹ́gbàgbọ́dù àwọn mùsùlùmí pọ̀ láì àwa náà fẹ́ bá jà
àwọn tẹ́lẹ̀ bàjẹ́ àwọn irú èmi bẹ́ẹ̀ ní sọ eégún olèmí ní tí mo ń gbé jáde lẹ́yìn eégún family house wa ẹ wá ṣe báyìí nígbà bí ẹ ṣe wá ṣe yẹn sẹ́yìn gbogbo àfà tẹ wá jáde Akégbàgbódò ní tí wọn náà sùpúrà onímọ̀ ní ti sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ jáde sí ìwọ sáà ń gbé Ìbàdàn Akégbàgbódò ó sì mọ̀ pé eégún olólù ọ̀sẹ̀ mọ́ jáde ókè nígbà tí eégún olólù ti jáde gbogbo àwọn àfà kẹ̀kẹ́ wọ́n jáde online wọ́n pariwo kiri eégún olólù gbọ́dọ̀ jáde o ayé mùsùlùmí obìnrin ẹ jáde sí eégún olólù nígbà tó rẹ̀ tó wá di pé ó wá di sọ àtàyàn gbogbo ẹ̀yàn àfà yòókù ẹ̀yàn àfà lálá ẹ̀wá sí gbóyìn náà wá ń jáde ẹ fẹ́ justice fún Wàsílà Kọ̀búlà ni ẹ fẹ́ justice fún Wàsílà dájúdájú ẹ̀yin àgbogbo ẹ̀yin àpapọ̀ ẹ̀yin mùsùlùmí gangan ẹ ti ṣèpàdé lẹ́yìn lẹ́ni kí Wàsílà jáde láti bá ó ṣẹ̀ṣẹ̀ fa wàhálà ó ṣẹ̀ṣẹ̀ wà lẹ́fẹ́ fa wàhálà báyìí àwọn olóde ajé táyé pé níbẹ̀ gan mọ́sálásí ilé kó wà bẹ́ẹ̀ mọ́sálásí wà bẹ́ẹ̀ ẹni tó ń rú ẹ̀kú olóòlù gan mi wà 100% sure bí abẹ́ ẹni ẹgẹ̀ kírun mi lò kírun bọ̀ mi wà 100% sure bí ẹni ẹgẹ̀ kírun ẹ̀yẹ tí a jọ mọ̀ ojú ajé ẹ̀ mọ̀ gbogbo àwọn tó tẹ̀lé légún yẹn tí wọ́n lù yẹn lẹ́yìn légún yẹn àwọn tó kírun mọ́sálásí náà ni àwọn ọmọ tó kírun mọ́sálásí àwọn wàyídì síbí wàyídì ló gbowó àwọn tàbúrì kàbúrì kàmbárì orúkọ mùsùlùmí yẹn ṣùgbọ́n tí wọ́n wá ní táwọn tí àwùjọ ẹwọ organization àwọn Akégbàgbódò àwọn jáde wọn láwọn dúró padà fọmọ kí lẹ dúró padà fún nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ kan tí wọ́n ní tó owó yẹn bí bí owó tán tí mo ti ẹ̀ pa ìṣẹ́yìn òtò lọ́tọ̀ òun sọ pápẹ́lẹ́ àwùsá ni ẹ̀yẹn ti lọ sínú kan báyẹn tẹnu ìbú Mohammed àbí onígun ìṣẹ́kẹ́ tó lọ ṣe wọ́n pa ènìyàn ni kò tiẹ̀ sọ̀rọ̀ owó tán so justice wà ní kẹ́ justice owó tán ẹni ìsọpọ̀tì àwọn aláàlẹ́ olóòlù pé gbogbo àdúgbò ibi tí mo lọ jẹ́ ìsọpọ̀tì wọ́n but nígbà tó mẹ́ ti ṣe tẹ́nìkan ò ṣe rí yẹn ó yẹ kí ìtànà wà fún ìsọ̀rọ̀ so apẹ́ tí ẹ̀yà àfáà náà gbọ́dọ̀ nìyẹn pé apẹ́ yẹn àfáà wọn ẹ̀yà Akégbàgbódò apẹ́ yẹn ìwọ́n àwọn ẹ̀yẹ tó tọ́ pé kó mọ̀ wò lólu nígbà tó mẹ́ wò lólu tó máa ń gbowó tán lọ́wọ́ rẹ̀ ẹ̀ ní jáde kì í wá sọ̀rọ̀ 400,000 dẹ́ àwọn jáde sí ẹjẹ́ ìtàlẹ́ fídíò náà ọmọ yẹn tó wá padà jáde sí ọmọ yẹn wá padà jáde sí ọmọ yẹn wá sọ fún wọn pé àwọn tó gbó lọ́wọ́ mi ẹjá fáwọn kóòtù Ọlọ́run ẹjá fáwọn kóòtù Ọlọ́run ẹjá fi wọ́n lẹ̀ ẹ̀wù fídíò yẹn torí pé ọwọ́ tí wọ́n náà kọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ ìsàlábàdàn tẹ́ ìsẹ́ kankan tẹ́ ẹ mọ dá sí àti ìwọ́n tó pé jókòó sínú kẹwọ́ fẹ́ mọ dá sí ẹ̀yin lẹ̀kẹ̀ dáà ní wọnú ọwọ́ ogun kọwọ́ àwọn kẹlẹ́ sọ ọmọ yẹn àrẹ́kẹ́lẹ́ àwọn bàbá yẹn ló pè pé kọ́mọ lọ sí fídíò kó mọ̀ sọjọ́ tí wọ́n ṣẹjọ́ ẹ̀ṣẹ́ kí wọ́n fẹ́ ṣe tí wọ́n kọ́ lò mọ́ jáde mọ́ ni ẹ̀wù fídíò ọmọ yẹn ẹ̀yin lẹ́gbẹ́ wọ́n lọ sílé ẹjọ́ ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó lóun bá ṣe nǹkan ẹ jẹ́ ká ṣe kó ṣe Ọlọ́run láàrin yìí bí àwọn jẹ̀bi wọn bí àwọn jẹ̀bi ẹ jẹ́ ká ṣẹjọ́ tẹ́jú lẹ́ka jọ kù wọn sá wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìfẹ́ni àtẹ̀yìn mùsùlùmí kọ́lá àtẹ̀yìn tẹ̀ darapọ̀ mọ́ ẹ ṣẹ́gbẹ́ ẹ̀yìn mi gbogbo yín wà wọ́n bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olórí tó ń kẹ́ni ràn mí lọ́wọ́ tí ò ní sí bẹ́ẹ̀ yín alọ́ngbìjà ló ń bá wọn lórí wọn ò ní kankan lè ṣe fún mi ẹ kà ń lòlù lẹ ẹ jẹ́ kí ká fèsì ayé tèmi gẹ́gẹ́. tí a gbọ́ tó fẹ́ sọ ó ní ẹ kún fún àwọn olólùlẹ̀ kí wọ́n tẹ́ abẹ́ sọ lórí ẹ fèsì ayé òun gangan sí lórí ó ti lẹ́bi jẹ́ ti rẹ̀ láti pé kìí ṣe pé ẹni fẹ́ ó ti mọ̀ kí ẹ ṣe fẹ́ òun lẹ́ni bí ó ṣe pé àwọn olólùgbẹ̀ gẹ́gẹ́ fẹ́ bá jà ẹgbẹ́ náà tó jáde gangan lẹ́yìn bá fa wàhálà pé kẹ́gun ọmọ jáde mọ́ lẹ́yìn àwọn agbátọ́ mẹ́rin ó ní ẹjọ́ ẹ̀fọ́ ńlẹ̀ ẹ fi àwọn olólùgbẹ̀ kẹfẹ́ sáyé òun gangan á kò lè fẹ́ ṣe lórí ẹwùlẹ̀ sún lórí tààrà tí wàá ní kọ́ni olólù nìsín ẹ̀mọ̀ lórí kankan tẹ́sí èwo lórí ibi nígbà tí wàá ní kọ́ni olólù ó wá ní kẹfẹ́ àwọn olólùgbẹ̀ kẹfẹ́ sáyé òun jábẹ́ sún lórí kẹmọ́ fi tòun ọmọ ẹ̀gẹ́ mọ̀ kún wà fọ́t láti lọ mú kámẹ́rà ìkọ́dù olólù àwọn ti post fídíò yẹn wọ́n rí wọ́n lọ dìlítì ẹ̀ ní àwọn tó wá justice fún fẹ́fẹ́ tó ṣe tẹ́nì kìí ṣe àṣà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí kò bá kí níyẹn lọ tí ẹgbẹ́ òtí ẹ̀ tó lọ́pẹ́ fẹ́yìn mùsùlùmí yìí láti ká ọmọ yín lọ ẹ wá rò pé tó kù ní pé ẹjá àwọn olólùfà wàhálà ẹjá gbé ọlọ́kọ́tù ẹmọ́ gbé ọlọ́kọ́tù ọmọ ilé olólùgbẹ́ ọmọ ìyàwó ọmọ tí bá àwọn ọmọ ń bẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti fi lè kó ní wọn lọ èmi ò ní but àwọn mọ̀ sòtọ́rọ̀ fún yín òtọ́rọ̀ ní pé níta pé kí ni ìwọ̀n èṣe ni ẹjẹ́ òfin Akégbàgbódò ẹjẹ́ gbọ́n tó wí agbẹ́gbẹ́ tó wà lè wá humanity náà ní ìsinmi nígbà tó náà tún dé. ìjọ àwa alálàáfà oníwàásí tí òun so ní wàhálà tá ń pè ní charge àwọn afá tó jẹ́ pé tí wọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá làwà wọn á gbé ọ̀rọ̀ àwọn náà ò gbé ọ̀rọ̀ ìdání àwọn èèyàn wa tí wọn kọ́kọ́ wá á pè wọn á bá wọn sọ̀rọ̀ kájọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ ìtàn báwọn kan bá fẹ́ máa falẹ̀ àwọn máa fàdé lọ́nà àlàáfíà torí result la nídìí kì í ṣogun la nídìí o gbogbo wa ò nílùú mi ìtajọ gbé nígbà tẹ̀yìn náà lájọ gbé o a sì lọ́ba mi ju bàbá wa Ládọjà lọ o a sì ní gómìnà mi ju Ṣèyí Mákindé lọ o tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà nítorí ṣe dùn èmi náà ó dùn mí wọ̀rí kan yá ó túmọ̀ sí pé immediately tẹ́mi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé àkàbà mi wá àdírẹ́sì ẹni yìí mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan wọn lọ báyìí ayé ti lajú kọjá àkàmọ̀ tìra wa mọ́lẹ̀. ẹgbọ́ onígbà tó ń gbọ́ àwọn afáàkàtì ọkọ̀ wa táwọn lọ yọ ìtàbí ọmọ yẹn ó wá ní tí àwọn olólùṣe ó dùn òun
wọ́n ní abúmọ́ ọ̀rọ̀ òpònú èèyàn ló sọ pé orí ọ̀rọ̀ ló ń bá òun ò bá dì nígbà tí àwọn ọmọ Alágùṣí àwọn Muslim tí wọ́n jáde lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n kí gba àwọn ọmọbìnrin lájà pẹ̀kún lọ́mọ wo lóòlù ìgbésẹ̀ wo lẹ gbé tẹ́yìn sí mọ̀ pé obìnrin ewo lóòlù ìgbésẹ̀ wo lẹ gbé ńgbà yẹn lẹ́gbà tí wọ́n gbà tí wọ́n mọ́ ikú rí kọ́dù lóòlù tí wọ́n ní wọ́n gba 400,000 lọ́wọ́ rẹ̀ ló wá sẹ́ ẹ̀dùn yẹn wọn ò tiẹ̀ ní wọ́n pa gan wọ́n ní gba 400,000 lọ́wọ́ yẹn wá lódù ìlàsẹ̀ fi dìde nígbà táwọn mùsùlùmí jáde tán ní olóòlù tẹ ẹ̀sìn sáà ti gbé bàdà tipẹ́ ìyàwó tí yóò sì wọ lóòlù rí ẹ̀yọ̀ tí káwọn ọmọ yín lọ wò rí nígbà tí wọ́n pè kí ní yìí mo èèwò táwọn ọmọ yín bọ́ sọ̀nà tani tán kí àwọn ọmọ yín àwọn obìnrin mùsùlùmí láyà kó lọ́mọ wò kí ó tẹ́ gbẹ̀gbẹ̀rù gbèsè ìgbà yẹn nípa ayé mùsùlùmí ẹ̀dá kan mọ́ lọ́wọ́ lóòlù ẹ̀fọ́ ẹjẹ́ wọn fọdún tí wọ́n ti tiwọn káàdùn fi tiwa ṣe tiwa o nígbà táwọn ọmọ wa lọ́wọ́ lóòlù tọ́mọ wa sọ̀nà tó wá sọ pé òun ò rìkọ́dù lóòlù gan òun kàn sáré ṣe fídíò ni ètò pé àwọn ọlọ́pàá gan kú gọ̀ wọn ò dẹ́ tó bá sẹ́mọ̀ àwọn ọlọ́pàá kan mọ́ àrẹ́sì ẹni ọlọ́kùnrin tó pàdé táwọn náà àrẹ́sì ẹ̀ gbàdẹ̀ ìṣẹ́ wájọ́ sísì táwọn fẹ́ wájọ́ sísì yẹ àwọn ọlọ́pàá náà báyìí ó yẹ kẹ́ àrẹ́sì àwọn náà bí kò ń ṣe àrẹ́sì àwọn ọmọ yẹn lọ́mọ tó fura rẹ̀ gẹ́mọ̀ pé òun rìkọ́dù ẹ̀yin wá ń dúró lórí ẹ wá ń dúró lórí irọ́ ẹ wá ń bá wọn káàkiri ẹ wá justice sọmọ yẹn ò rìkọ́dù ni. kódà mo ṣe wá sí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwọn mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la ẹ jẹ́ gbogbo owó jọjọ́ kó àlàáfíà kájọ sọ tí wọ́n bá ní ẹ̀ bá kíjímọ̀ ẹ̀ ń jẹ́ ọ̀nà gbogbo èèyàn kájọ sọ tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò dáhùn gbádùn ó ní rédíò sì tó yẹ kó jẹ́ kájọ sọ ẹ̀yin kírísítẹ́nì kí ló dé tẹ́yìn náà ń ṣe sọ òwúrọ̀ ìdára àdúgbò gbádùn kí ló dé tẹ́yìn blọọkì ọ̀nà express tí mọ́tò ní kọjá ń jọ yín bá ń ṣe nǹkan ẹ̀yin oníṣẹ̀ṣe kí ló dé tẹ́yìn náà ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà kájọ gbogbo láti lè gbọ́ra wáyé. mo rí àpèjúwe kan. àní alábòsílẹ̀ yìí ẹ yé sọ̀rọ̀ ẹ̀yin yé dákẹ́ ẹnu yín sá ẹ fẹ́ kí ẹ̀ka àwọn oníṣẹ̀ṣe bí ẹni pé àwọn oníṣẹ̀ṣe bí ẹni pé ṣẹ̀ṣe yẹn ẹ bá láyé kọ́ ni. olóòlù ó ti ń jáde tẹ ẹ bá láyé tápẹ́ àti láyé lẹ́lẹ́bùlóbìnrin sì ti wò ẹ wá sọ pé ẹ jẹ́ ká má jẹ́ sí táyà ní mọ̀ tí àwọn obìnrin mọ́lé mọ́ ẹ tí àwọn obìnrin ilẹ̀ mọ́ sí mọ́lẹ̀ nítorí wọ́n ti kún mọ́ rí tẹ́bí iṣẹ́ wíwá àdéhùn tí ó dé bá wọn náà ló dé bá wá sí láàbì kílókọ̀ yìí ẹ jẹ́ àjọmọ́ tẹ́sí sáà dé bá láyé kọ́ ni síbẹ̀ ìdíbò lónìí bá dẹ̀ pé bí kèrò bí ó ṣe á di pé sílẹ̀ àmọ́ àjọsí ẹ̀ káàmọ́ kẹfẹ́ mọ́ tí àwọn obìnrin mọ́lé ṣógun ọdún olóòfin jáde ni ṣé kò ní gbà tó lóòrùn jáde ni olóòtú à ń sọ kẹsẹ́ gbogbo ní débàdàn ó ti láwọn ibi tí ń dé ó ti láwọn ibi tí ń dé àwọn ìkọ́ àtòlóòrùn olóòrùn èkó kò ní lọ sí ibi tí èdè láíláí ó ti láwọn agbolé tí ń ní ó ti láwọn ibi tí ń dé báyìí ṣe bá láyé bàdàn ibi tó sì ń dé láti gbà náà kò yàtọ̀ sísè gbogbo àwọn àdúgbò agboolé ayé àtijọ́ náà lò ń dé olóòrùn wa mọ̀lẹ̀ tí wàá mọ́kànlá wá dúgbẹ̀ kí ló fi wá sí gbogbo bẹ́ẹ̀ kò ní lọ sí ibi western ìkẹ́tọ́ àbàdàn gbogbo àwọn extension yẹn express ìbàdàn yìí àwọn ọlọ́run ṣògo àgbo àwọn nínú area kò síbi tó fẹ́ dé mẹ́ àwọn tó jẹ́ yóò dèrè àgán tí wọ́n ti mọ láwọn tó ti yàtọ̀ sáwọn bẹ̀rẹ̀ òdi ajé fọ́ọ̀kọ̀ ìlú péjú àwọn ìlú àtijọ́ yẹ gbogbo tó ń dé nìyẹn àwọn àdúgbò àti wíwá wà gan tí ò ní dé kò ní dógùn pa gbogbo tí wọ́n ti ṣe business tó ṣe kí ní ìbàdàn kò ní débẹ̀ agbolé ní tọ́ọ̀kì ẹ̀ sì wà mú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ má mú àdúrà tó wà mọ́ lólu agbolé ní tọ́ọ̀kì tí wọ́n á padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan ọdún orò tó máa ń ṣe lọ́yọ̀ọ́ eléyìí tán sí ọjọ́ àhámọ́ wọ́n gbé sí aago 5 rọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀ ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀sáàmù bẹ́kẹ̀ lọ́wọ́ nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn sí tán lè sún sí aago 5 torí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́kẹ̀ lọ́wọ́ kán jábẹ́ àwọn èèyàn yìí kán kúfẹ́ kan gbé sálẹ̀ sàárọ̀. inú yín bújọ ẹ jẹ́ pé ẹ sọ bá ẹ sọ dáadáa irú tẹ̀yìn kíláàsì bá ó yẹ kẹ irú aago 2 irú tẹ̀yìn kí ní lẹ́yìn aago 5 ó yẹ kó jẹ́ ká mọ̀ kí aago 7 wáyé tí ẹ̀yin ò ṣe kó pa gbogbo òrùn yín pọ̀ fún ẹ pé ẹ máa lẹ́tì gbé lójúmọ́ kẹ́yìn náà pa gbogbo sẹ́yìn tára pín bọ́ àrọ̀ ìfẹ́yìn náà ẹ pa gbogbo òrùn yín pọ̀ sálẹ̀ ètò ìjì láàárọ̀ yẹn tẹ́ẹ̀dì sọ àdúgbò lọ́sàn àìrọ̀lẹ́ ẹmú lẹ́sẹ̀ tó lè sọ fẹ́yìn pé kẹ́yìn pa gbogbo òrùn yín pọ̀ sálẹ̀ wọ́n ní wọ́n ń ṣe ọdún kan orò kan wọ́n á gbé sálẹ̀ sẹ́yìn pa gbogbo òrùn yín pọ̀ sálẹ̀ dápẹ́ nǹkan àríyá ni obìnrin nìkan náà wọ́n ní kò gbúdọ̀ rí nǹkan àríyá ni tí wọ́n tún wá jáde lóru ẹ̀yin lẹ́tù wálẹ̀ pé ìyàwó yín kan jáde ó mọ̀ láti traveling ó lọ kẹ́ eégún. ó rọrùn tá a bá lò lágídí bẹ́ẹ̀ tá a bá lò nílò àgídí kò lè mú result wa ẹ̀tẹ̀ tó pàtàkì sáwà ó ní àlàáfíà alájà àkọ́kọ́ náà ó wú mi lórí pé akínni ọlọ́mùbùn ní ọpọlọ ó dẹ̀ láyà tó bá jẹ́ pé ní tí ò ní làákàyè ni bí wọ́n ṣe wá mú yẹn tí wọ́n mú lọ yẹn tó bá ń bá wọn ágì wọ́n lọ́dọ̀ mọ́ ti bá ṣẹlẹ̀ o. àyà tó sọ pé ó níhun akọ́lé haúsá ló ti ní tó lórí lọ sí tó takò wọn tó takò tó lé haúsá ọ̀run yóò ti mọ̀ pé òun láyà nísìn. ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kó n fi kúrò bẹ́ẹ̀. èèyàn náà so àwa láti wá fi ẹ lọ́kàn balẹ̀ máa pe gbogbo àwọn àfọwọ́niwá sí àlàáfíà lẹ́ Yorùbá ìṣẹ̀dẹ̀ o bó láti lọ rí gbogbo àwọn tó bá yẹ ká yín lórí ilẹ̀ Ìbàdàn
tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni báwo láti gba ẹ̀tọ́ arábìnrin yìí báwo láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá lóòótọ́ náà wa ò jọra wọn àwọn lè falẹ̀ àwọn ọmọ fà díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result kálẹ̀ resolution eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni kò ní dàrú tán káwọ sọ pé à ń lọ Saudi ò tẹ̀ nígbà wà láàyè bàbá lọ sí àjìtá. ṣé ń gbọ́ eléégún Yorùbá ọmọ Yorùbá ni kírísítẹ̀nì Yorùbá ọmọ Yorùbá ni mùsùlùmí Yorùbá ọmọ Yorùbá ni nígbà tó wá ti jẹ́ pé ó ti nígbà tí mùsùlùmí tẹ́ni sọdún léyá tẹ́ni kò sí ní ẹmọ́ lọ yídì ẹ̀ ń ṣètùnú àwẹ̀ ẹni kò disturb yín ẹ kírun láàárọ̀ ẹ kí lọ́sẹ̀ ẹ kí lálẹ́ ẹni kò disturb yín kírísítẹ̀nì náà lọ ṣọ́ọ̀ṣì ẹni kò disturb ẹ̀ bó àtàyè pé gbàgbájá di ọdún ìṣẹ̀dálẹ̀ wáì ìṣẹ̀ṣe wáì ní sòrò mọ́ndé ọ̀kẹ́ yẹn yóò gbáyé sọ́wọ́ ẹ̀ká ìwọ̀n bìrà yín tàbí sẹ́gbẹ́ pé mùsùlùmí lọ yídì dìdí sí wáì wọ́n sàtìwá bá wọn bá mùsùlùmí jà ikọ̀ sílẹ̀ kírun yídì àbẹ́gbẹ́ pé mùsùlùmí lọ kírun láàárọ̀ mọ́sálásí bì kan àwọn sàtìwá bá wọn jà fún sílẹ̀ kí mùsùlùmí ló túnmọ̀ terrorize ló túnmọ̀ dààmú ẹ̀sìn mi anìkẹ́ tún ṣẹlẹ̀ ńjọ́ kan ọ̀rọ̀ mọ́sálásí Christian yẹn àwa kírun lọ ní mọ́sálásí gbogbo ìwá sí dọ́kṣọ̀n níwájú mọ́sálásí nù ẹgbà Jésù ẹgbà kíníkà kẹ̀kẹ́ ó dúró kò tí jù túnmí sí lọ lè mọ́ olóní ajáde alùdébi pé Christian yẹn lọ́jọ́ ẹ̀kọ́ ẹni ẹ̀kan sí justice fún ṣe wá sí láwọn tiẹ̀ wá sí láti ẹ̀ àbí sọ́lú wá sí láti àbí kọ́kọ́ mọ́lù ní tẹ́yìn fúnra yín ò lè gbà ẹ̀ sì mọ́ fi lọ lómi nígbàtí kírun yín lójúmọ́ ẹni kò disturb yín lẹ́ẹ̀ma lójúmọ́ ẹ lọ yídì ẹni kò disturb yín ẹ kí jímọ̀ ò disturb yín gbọ́ àwọn ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí náà ní sòrò tẹ́ ẹ ní táwọn sọ pé sìn yóò lálàáfíà ẹni wọ́n bú Islam bó sì ń sọ fún yín kìí sá àwọn eléòlù lẹ̀ ń bájà àwa tẹ́ ń bájà ni àwọn tẹ́ ti bájà yìí ẹ lè mú wa bí tá lọ gbé gbogbo ìwé yín lẹ̀ kí wá lọ gbé gbogbo yín lẹ̀ tẹ́yìn náà bá lè ronú bí èèyàn kí wá sì ìwé àti ẹni wọ́n ta ìwé àti fẹ́ 4 years ago lọ́wọ́ fẹ́ mi sọ̀rọ̀. àti òmùra ìjọ físà wa bá ti tán wọn mọ̀lẹ́ ajáde báwọn oníṣẹ̀ṣẹ̀ náà bá láwọn lọ ọdún tó jọta wọn à ní gbà wọn láyè níjọ físà wọn bá tán ni ó lè wọn dànù báwọn kírísítẹ̀nì bá láwọn lọ Jerusalem àwọn Jerusalem ó ti ẹ̀ sọ fún ẹ pé Jerusalem ìṣe ìlú kírísítẹ̀nì ìlú jù ni àwọn náà ò ní gbà wọn láyè ìlú tájọ gbé ní nílùú mi ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà kí ló dé tá à níjọ gbé lálàáfíà kí ló dé tá à níjọ wò sí fúnra wa. jẹ́ gbọ́ ọ̀ní táwọn wọ́n ní tí àwọn bá lọ sí lálùbáwá ilé agbẹ́ táwọn lọ sí kíní wọ́n padà lé àwọn padà ní táwọn bá lọ sí tẹ́kísà bá lọ sí ilẹ̀ ìṣẹ́ wọ́n padà láwọn padà ní oníṣẹ́sì tó yẹ pé kò wà nílùú tó fẹ́ lọ tó wá tún protect ìlú bàbá rẹ̀ lẹ́yìn tẹ́ pé àwọn tẹ́ fojú jọ ògbà yẹn àwọn tẹ́ fojú jọ yẹn sórí máa yí fún kọmẹdíà ni yóò yẹ lọ́jọ́ ní pé òun fẹ́ justify nǹkan yóò ẹ̀mọ́ balance ẹ̀ ní tí ó balance ẹ̀ ẹ̀mọ́ balance ẹ̀yìn lẹ́yìn celebrate wọn bẹ́ẹ̀ wá celebrate wọn tó owó yín bá ti tọ́ba yìí wọ́n lè yín padà lé ni àti Saudi àti Israel ṣùgbọ́n ó sẹ̀sẹ̀ tí olùbí nǹkan tí ó lọ táwọn pẹ̀lú olùyí ògùn bàjẹ́ àwa lẹ́yìn tí wọ́n fẹ́ gbọ́dọ̀ lórí pé kí kíṣẹ̀ṣẹ̀ yẹn ó ti àkó bàjẹ́ tó wà lè bàjẹ́. báàbá ń ti obìnrin mọ́lé ẹni ó fẹ́ bímọ níjọ́ olùdókòwò olùsìfẹ́ rìn obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital ní bẹ́ẹ̀ àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè tí ò bá lọ ṣọ́ọ̀kù ńjọ́ kan kò ní jẹun ní bẹ́ẹ̀ àwọn ìyá tí ń ta nǹkan lóde ta nǹkan ní lọ́jà bá tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀kù ńjọ́ kan wọn àtọ́mọ rẹ̀ ní jẹun gbogbo orú nǹkan báyìí kájọ wò ó ṣe fúnra wa lọ́nà àlàáfíà bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí á béèrè ẹ̀tọ́ arábìnrin àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà tí ò ní la pàkàlìkì lọ so adájà Wasilabi mo ti gbọ́ interview ẹ̀ mo dẹ̀ inú mi dẹ̀. ṣé gbọ́ ibi tó wọ́n rẹ̀ parí sí náà nìyẹn ìgbà after ìwé mọ́tò ó láwọn fẹ́ béèrè ẹ̀tọ́ ọmọbìnrin yẹn kí lẹ̀tọ́ ẹ̀ gangan tí wọ́n fẹ́ béèrè ohun tí mo fẹ́ kí gbogbo torí ìwà mi náà pé obìnrin yẹn ó lẹ́tọ̀ọ́ kí lẹ̀tọ́ ẹ̀ gangan tó fẹ́ béèrè táyé pé ti owó ni èmi ò support àwọn tó gbowó lọ́wọ́ o mi support ìwọ lókàn mi torí most of them èmi support mùsùlùmí làwọn náà àwọn náà kìlú mi support ìwọ but tó bá jẹ́ pé tẹ́yẹ̀ bá ṣe ẹ̀kan tí tẹ́yẹ̀ bá ṣe tẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú orí tójú ẹnìkan kò rí rí táyé pé tójú ẹnìkan kò rí yẹn wà tójú orí gbogbo tó máa ṣe fún yìí wọ́n gbowó ẹran wọ́n gba fọ́lẹ́ta ọ̀lẹ́ ní penalty sí kìíní yẹn ní apple ní penalty sí nítorí ọmọ yẹn ṣe yẹ sótó ṣé kìíní yẹn sótó penalty àbí kò tó penalty ṣé kìíní yẹn sótó ẹ̀mí ọmọ yẹn tí mo ti ẹ̀gbà táyé tó tọ́ o obìnrin tó bá rí kìíní yẹn nǹkan tó máa ṣe wọ́n nǹkan tí ṣé gbogbo tó ń gbà lọ́wọ́ yẹn sótó ẹ̀mí ọmọ yẹn tó wà láàyè justice ẹ̀tọ́ orí wálẹ̀ wá ẹ̀tọ́ ìwòlẹ̀ wá nígbà tá a tó wá dídí sí ti 400,000 náà san ó tún jẹ́ wà ìdídùgbò kọ̀ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ wà ìdí gbowó lọ wá sílá. àbí àbòkí pàfúlà. gàbàrí pàfúlà kò lè jọnu wà ìdí gbowó lọ wá sílá àwọn méjì jọ wà papọ̀. ṣùgbọ́n táwọn tó fi mú kíní ìdóyin dẹ́ndẹ́n làwọn àtòníṣẹ́ ìṣẹ́ta wà lọ́nà tàti ya pátá mọ́ mọ́ ndì. ọjọ́ ọ̀rọ̀ òsì pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí olóòlù náà gbogbo tẹ́yìn náà tẹ́ wá fi dá pé òun lẹ́bù pé ẹfẹ́ mọ́ fi ẹni tí ẹ̀yin gbé dání yẹn ó jọ àwọn oríṣẹ̀ṣẹ̀ lójú ṣùgbọ́n pọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ̀ mọ́ orí rí pé bí wọ́n pé sájà mọ́ fi jẹun torí owó tọ́lọ́mì rí ń bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nítorí wà mẹ́rin láwọn tó jẹ́ bọ̀dì ayé gangan tó yẹ olóòlù ti wà tipẹ́ àwọn náà dẹ̀rù wọn bẹ̀ gbogbo àwọn nǹkan tó tọ́ ẹ kí wọ́n ṣe àwọn náà ò ṣe
tí ọ̀rọ̀ Nàìjíríà ti di owó táyé tó tọ́ lẹ́fẹ́ ṣe gan ni akọ́ ẹ̀fẹ́ ṣe tó tọ́ owó ìṣẹ́wó tẹ́gbẹ̀ẹ́ ṣe kó jẹ́ kan tó jẹ́ private tí kọ́mọ nílẹ̀ ìfẹ́ pé wọ́n gbọ́dọ̀ òun kọ̀rọ̀ ẹ̀lẹ́kan ọjà please yóò ti ṣe nǹkan báyìí tí ẹnì kan ò ṣe rí penalty ẹ̀ lélẹ́yìí bọ̀ jọ́sìn tẹ́yìn fọmọ ẹni pé ọkọ̀ àmọ̀tẹ́kùn lórí kọlù kò fi bẹ́ẹ̀ rí kọlù lórí gẹ́gẹ́ fún èyí rí kọlù àmọ̀tẹ́kùn ọlọ́pọ̀ tí wàá rẹ̀ ṣẹ̀ tó kó rí kọlù ọkọ̀ àmọ̀tẹ́kùn tí gbọ́n mùsùlùmí kàn fọ́ mi lórí ọkọ̀ àmọ̀tẹ́kùn lórí kọlù ọlọ́pàá tí wàá rẹ̀ ṣẹ̀ tó kó táǹkù ọlọ́pàá pé wàá rẹ̀ ṣẹ̀ wọ́n ní kí ló ṣe wọ́n fi intermediate record wọ́n fi àwọn ọlọ́pàá fi lọ arrest ẹ̀yìn dé ìṣẹ̀lẹ̀ orí ìkọlù ọmọkọ̀ àmọ̀tẹ́kùn ẹlẹ́gbẹ́ DPO ikú ọmọkọ̀ àmọ̀tẹ́kùn lọ́mọdé kọlù náà torí ẹgbọ́n yẹn tẹ́lẹ̀ wá justice ẹ̀yìn tẹ́ fẹ́ dàbàdàrú tẹ́lẹ̀ wá justice àwọn àfáà gbòdì kan náà ti wá wọ́n ń tàbí ọmọ yẹn àwọn wá justice fún ẹ ní tó ń dùn jù ni pé kí ni ẹfẹ́ gbà ní gbogbo tẹ́ ṣe ṣé ẹfẹ́ gbà náà ni pé tó àjọ tó ń bọ̀ kúrò ló mọ́ jáde mọ́ ibi ìbá sí lágbára ni ẹ ti ń lò ó ìtàwọn tí mo rò pàwọn olólùsẹ́ ti wọn pé ẹ̀ alẹ́ ẹ̀mọ́ obìnrin wọ́sí ìlú wa alóbìnrin yẹn wò wọ́sí ìlú obìnrin fẹ́ wò gbogbo táwọn náà sì ní láti fi fìyà jẹ ọmọ yẹn àwọn náà sì lò àti ẹ̀dùpẹ́ ẹ̀mí yẹn ẹ̀yìn kò tí a jẹ́ yìí lójú èyí tó wá jẹ́ lójú ni pé wọ́n ga 400,000 tí ìkọ̀kọ̀ tí ẹ̀ṣọ́ ọmọ yẹn even níbi tí àwọn èèyàn lédè ibi táwọn èèyàn lédè bí gọ́ọ̀mẹ́ntì owó yẹn gan tí ẹ kò ṣe wọ́n wọlé pa àlọ́ fi ìkàṣọ́ ọmọ yẹn lé níbi táwọn èèyàn lédè láti kú sábà kò bí i olólùlé àwọn adúpẹ́ nǹkan kan ò ṣe gbogbo òṣèṣe Ìbàdàn olóòlù òṣèṣe káàkiri ìtẹ́yìn wà lè fi justify pé tẹ́fi rọ́bìṣì àwọn tó ń gbógun olóòlù tẹ́fi rọ́bìṣì wọn ládùú effort tí wọ́n ṣe kí ní ọba panu ó ní 400,000 ìgbà táwọn ti kẹ́ 400,000 wọn ò ṣe dá gbogbo olóṣèlú tó sọ pé ìgbà táwọn ti kẹ́ 400,000 wọn ò ṣe dá ǹjẹ́ wọ́n lọ bọ́mọ yẹn ní péjọ tó bá ti fọ́lọ́lù 400,000 á lù ọ̀pá ni wọn lọ bọ́mọ nílé ọmọ fúnra rẹ̀ lórí kọ́ọ̀nù tí ẹ̀ kórìkọ́ tó dẹ̀ post ẹ̀ tí wọ́n dẹ̀ rí tó ń kún tó dìdí tiẹ̀ lẹ́yìn ìgbà náà yóò rewúrẹ́ yóò ìbá àpàrà lọ́tẹ̀ mílíọ̀n láti tẹ́ràn yẹn ọ̀nà nìtán kó náà tẹ́mi láti tẹ́ràn yẹn ọ̀nà nìtán kí mọ́ igbó lọ́wọ́ mi ò mú àwọn tó gbọ́ lọ́wọ́ mi ò tiẹ̀ mọ́ bí dẹ̀ ní tó sàtì ẹ̀ tí mọ́ wọn àti wàídì tó gbowó àti wáṣílá tó sẹ́wó àtọkọ wáṣílá tẹ́kí mílíọ̀n yá lòun tẹ́kí 400,000 ó kò sàrí kúlẹ̀ wì mi ò rán ẹ̀kan nu wọn fọyín táwọn ìbọn tí mo sọ ní pé ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń jáde tẹ́ ẹ̀ wá justice tẹ́ ẹ̀ bá sọ pé ẹ̀ wá justice fèlè ní ìsìn tẹ́ ẹ̀ fà á tó rán tó tẹ́ ẹ̀ gbé dé kóòtù ǹgbẹ́ nítorí ẹni pé ṣé ń tẹ́ ẹ fẹ́ ni pé kó lóòlù yóò gbogbo tí ẹ jáde mọ́ àbí ẹ fẹ́ kó lóòlù bá ti jáde táwọn obìnrin ló mọ ojú rẹ lọ ó ní gbogbo wà láti ẹfà ìbúfẹ́ mọ́ tẹ́fẹ́ fún jáde bẹ́ẹ̀ gangan ọ̀tá gbogbo lágbà pé àtàyàn àfà táyìn náà gbọ́dọ̀ náà tó tọpẹ́ à kí a respect ẹ̀sìn ara wa lápẹ́ bóyá gbà pé ká respect ẹ̀sìn ara wa tẹ́ ẹ bá pẹ́ ọmọ kan olóòlù ó pé olóòlù jáde ọmọ lọ ya fọ́tò àwọn tó tẹ̀lé lóòlù kíníkan ó yẹ kẹ́yìn okùn náà kọ́sọ́mọ ẹni fún láyé ẹmọ́ síbẹ̀ mọ́ ẹ respect ẹ̀sìn wọn o torí táwọn náà bá wà mọ́sálásí wa wọ́n stop wa bọ́tá àjẹ́ ká respect ẹ̀sìn ara wa sẹ́ni kí àwọn ẹlẹ́yà kó wá mọ́ olóòlù àwọn náà fojú rí mẹ́wàá o bọ́tá pé respect ẹ̀sìn ara wa tí wọ́n bá ti wá olóòlù lẹ́yìn náà kínú yídì àmọ̀ wòye ni ẹ bá torí títì akúti pa kámọ̀ ẹ̀sẹ̀ mọ́ torí títì tó lẹ́yìn yẹn kò kì í stop tẹ̀yìn ìṣọ́tún ní pẹ̀lú yẹn ẹ̀yìn lẹ́mọ́ stop èèyàn tó nípa ayé yìí wọ́n tó ní justice wá sílá èmi ò rò pé justice kan bẹ fọ́mọ tó lọ ṣàìgbọràn